Yes, Lord. Olúwa tó kún bọ̀ ṣọ́màdé. Ọ̀pọ̀ ọmọ ọlọ́run ni mí náà.
Madam. I'm glorious. I can't believe it. I see them every day. Àwọn ọmọ mi ń kọ́ pẹ̀lú balẹ̀ ní Amẹ́ríkà ṣáà fi àrẹ pẹ̀lú wa ọ̀la mi kí ẹ̀fọ́ ló ń bẹ̀rù ẹ ṣe gan. ẹ ṣe mà. Tọ́pẹ́ Smith, you welcome to the program. Thank you, Tọ́pẹ́ Smith. You welcome to David Hamilton Voice. My name is Akogun Tunde Ọmọ Abagun. Ẹ káàbọ̀ sórí ètò lórí ètò gbàgede ọ̀rọ̀ wa yìí. Thank you, Tọ́pẹ́. Tọ́pẹ́ Àlàbí, thank you, my sister Tọ́pẹ́ Àlàbí. Ẹ jẹ́ ká máa gbọ́ orin Tọ́pẹ́ Àlàbí, ẹ jẹ́ ká máa gbọ́ lọ, ẹ má jẹ́ ká ìdákẹ́ náà ká máa gbọ́ lọ. Princess Fadékẹ́mi Mábògúnjẹ́, you welcome to the program, my darling. I can't believe to you, Princess to be princess. I can't believe to you. God bless you. Thank you, my princess. My princess in London. Ọmọọba Mábògúnjẹ́. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Thank Princess. Ẹ ṣé gbogbo ìtẹ́ ìgbà mi ṣe àbúrò mi, God bless you. Ẹ ṣé Princess, thanks. Share. Lè ṣe ìwọ̀n bá mi máa ṣe ọlọ́run ọ̀gọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ fẹ́ sọ lálẹ́ yìí. Thank you, Princess. Agbẹ̀ngúlò.
Benga, you welcome to the program, my darling brother. Agbengulo. Rishi brother, me come to you. Bless you. Kí ló ṣe orin ìkẹ́ kí ló ń dá dúró tí ò fẹ́ kọ́ mi nǹkan mi lẹ́nu dáńtò fẹ́ kọ́ mọ́ ni. Anyway, kí ló ṣe music tí ò fẹ́ play ìkẹta dáadé ń dá Tọ́pẹ́ Àlàbí lọ lọ́wọ́ yìí ṣé wọ́n fẹ́ mú dání kó má kọrin mọ́ ni. Tọ́pẹ́ Àlàbí kí ló wá fún ọ̀nà anyway màkà tó ṣe record tó fẹ́ play. Pàdí mi kan ṣoṣo mo I can search you over there my pàdí gbórí yọ o pàdí mi. Pàdí mi gbórí yọ. Lanke you welcome to the program my brother TK àwọn ọ̀rẹ́ yìí tí má ti rí ẹlẹ́yìn mẹ́kan ń balẹ̀ pàdí mi èèyàn yìí. Èèyàn yìí ní èèyàn gidi dábìlì ẹni mi máa ń dùn ni èèyàn gidi ní Lanke nice man àti wà tipẹ́tipẹ́ agbára ayé àlùmọ́lẹ̀. You welcome to the program my little brother. Abraham Felix. You welcome to the program. The troublemaker. Abraham Felix. I can cite you over there. The troublemaker. Abraham Felix. Abraham Felix. Abraham Felix. Ọ̀rẹ́ mi ní Abraham Felix bọ̀ trọ́bù ẹ̀ pọ̀. Gbogbo àgbáyé mọ Abraham Felix. Pàdí mi dẹ̀ ní o. Bọ̀tù wàhálà ẹ̀ pọ̀. Abraham Felix oníwàhálà. Pàdí mi. Bọ̀tù wàhálà ti pọ̀jù sílé mi. Ó yọ pé Abraham Felix a máa yọ Abraham Felix kò ní àdúgbò òun wàhálà ti pọ̀ jù. Let's see, man. Thanks. Abraham Felix, troublemaker. Ọ̀rẹ́ mi lè ní Abraham Felix o, but wàhálà ẹ̀ pọ̀ jù. Abraham kan dá wàhálà lórí, ó kàn dá wàhálà lórí Facebook mi. Ẹni tó bá ṣe ẹ̀ bá mi dárí ju Abraham Felix o, pàdé mi ní o, but wàhálà ẹ̀ ti pọ̀ jù.
Àwọn Felix ẹ jẹ́ kó gun mí lórí Facebook. Baba Felix, you know you are my party. Wàhálà pọ̀ jù. Baba Felix. Hey, my party. Lanke ṣe party mi. Ó ṣe party mi. Jimba one, the hot milk traditional. Lanke ṣe party mi. Tí bá ti gbọ́ hot milk láti mọ̀ pé àwọn tèmi tipẹ́ nìyẹn. The hot milk international. Àwọn tó mọ̀ mí déédéé nìyẹn. Abagun Jimba. Olórúkọ púpọ̀ nìbọn. Àwọn tó ti ìwé tipẹ́ nìyẹn. Là ń jẹ́ pàdé mi. Gbogbo ẹ̀yin tó wọ ẹ bá Abara Felix o. Ọ̀rẹ́ mi ni òbọ̀dù wàhálà ẹ̀ pọ̀. Okùn tó ń dálẹ̀ lórí Facebook ló ń lọ yẹn. Pàdé mi ni Abara Felix. Èèyàn mi lè jẹ mí ní wàhálà ẹ̀ pọ̀ jù. Felix. You see, our Felix. You see, now I'm going to discuss lady me here. Ẹ jẹ́ kó gun mí lórí Facebook. Baba Felix. Gbogbo audio wọ̀nyí is not good, my brother. Go down. Go down. Go down. Tẹ́ bá wo bí nǹkan ṣe ń lọ lórí Facebook, ẹ rí pé gbogbo ẹ̀ kò sí, honestly, apart of joke, go down. I want you to talk to your group. Gbogbo àwọn nǹkan tó wà pẹ̀lú Facebook yìí ó ti hàn lójú. I know you can talk to them, but it's kò dá honestly ó ti hàn lójú about of joke. And thank God àgbàlagbà Abara Felix ní ọmọ kéré age group ní Abara Felix o ẹni tí o bá mọ̀ age group mi ní àgbàlagbà ni o bàbá lẹ kó máa parẹ́ fún wọn nìyẹn o bàbá pàpà ló tún dákun bàbá ẹ jẹ́ ká parí kíní yìí ogun tó wà lórí Facebook ti pọ̀ jù mo wo prógámù arábìnrin Ṣáínà Abíjẹta ìyẹn woman Elizabeth Adébuhari yẹn ó gbọ́rọ̀ tó sọ ọ̀rọ̀ gidi ló sọ obìnrin yẹn sọ Abara Felix when you look at it ó gbọ́rọ̀ tó obìnrin yẹn sọ ọ̀rọ̀ gidi ló sọ kógun tiẹ̀ àmì ká parí ọ̀tẹ̀ tó wà lórí Facebook ká parí ẹ̀ ó ti ń pọ̀ jù ó ti àwọn ọmọ Yorùbá ó ti ń pọ̀ jù ẹ ká parí ẹ̀ pé ti bí jàmọ́ pé à ń support ti bí ẹ má yẹ ká máa kàn máa support lórí nǹkan tí ò dá ẹ má yẹ ká máa support lórí nǹkan tí ò dá ẹ yẹ ká support lórí nǹkan ká máa ẹ rí tó bá ń gbogbo nǹkan gbogbo ayé tiẹ̀ ti lẹ́gẹ́ ju ká máa kàn máa endanger life ara wa lọ. ọjọ́ kìíní mo gbà tí kìíní ṣe program kéèké mo pè wọlé mo dẹ̀ sọ mind mi níbẹ̀ lọ́jọ́ yẹn gbogbo nǹkan tó wà fún lórí Facebook Tókunbọ̀ ó bẹ̀ sí ń kọ oríṣiríṣi ó bẹ̀ sí ń bú mi yẹn Ẹsábọ̀ tí mo tó pé mo sọ tọ̀rọ̀ tí mo sọ pé wẹ́ ó kù díẹ̀ káàtó àgbàlagbà ní ní tó ọmọdé má jẹ ọmọdé kágbàlagbà má ṣe bí àgbà kó ní sùúrù kó lọ máa ní sùúrù mo rí gbogbo nǹkan tó ń kọ tó ń sọ tó ń pè rẹ̀ ní káàdó pé mo kàn rẹ̀ ní lọ́jọ́ yẹn gbogbo nǹkan tí mo sọ tí mo tó pé mo sọ tọ̀rọ̀ àgbàlagbà ní Tókunbọ̀ mo ti sọ kí ni tipẹ́tipẹ́ àgbàlagbà oúnjẹ àgbàlagbà tọmọ ìkiri má ṣe bí wọn dé kiri kápá náà wọn ṣe bí àgbà kò ní gbogbo kó jẹ́ kí ọmọ ìkiri kan máa rò fún nǹkan àrò tá à ń sọ ni pé kó má ìbínú gbogbo àwọn ìbínú wọn yẹn gbogbo à ń tẹnu mọ́rọ̀ ká máa bọ́ ọmọ ìkiri ká máa fi rábà exchange ọ̀rọ̀ lórí Facebook ó kù díẹ̀ káàtó wọn ní gbogbo ẹlẹ́yìn tó ń kọ oríṣiríṣi bẹ́ẹ̀ mo kàn rẹ̀ ní pé kí ló ṣe lédìí ó kù díẹ̀ káàtó gbà tí Abara Felix náà máa sọ Abara Felix ní pé èmi náà ó lè mi support Tókunbọ̀ Abara Felix you should know that me ò support anybody
Tòkunbọ̀ tó wọ́n kó mo support òun bí mi ó ní mo support Àbíkẹ́ tó pé mo sọ tọrọ mo sọ Àbíkẹ́ mo sọ ti Tòkunbọ̀ náà fún abafẹ́ lè gbé bóyá mo support mi nínú ìyìn náà I will not support anybody mi ò support mi lè support nǹkan tí ò da bí gbogbo nǹkan tí gbogbo wọn ṣe kò lè tó da náà àtàbíkẹ́ o àti Estabod àti poloti gbogbo wọn tí wọn wà bí ọmọlúwàbí I'm telling you kí ló le tó yẹn lórí Facebook ìjà tẹ́ pé ẹ̀rí ayé sójú rí ẹgbẹ́ ti pé wá le gan tẹ́ pé ìjà kò ṣe parí mọ́ òjijì ọba dá sí ẹni kò ní parí kódà ìbàjẹ́ ni gbogbo èèyàn dẹ̀ ń sá gbogbo èèyàn sá pé wọ́n fẹ́ borúkọ ara wọn jẹ́ gbogbo èèyàn táwọn fẹ́ dá sí pé mi fẹ́ kún bàmí lórúkọ jọ but at least gbogbo kódà wájú mọ́ Yorùbá kódà everybody ń sá wọ́n fẹ́ kún bú wọn wọ́n fẹ́ kún ba orúkọ wọn jẹ́ kò sẹ́ni tó lè borúkọ anybody jẹ́ bọ́nà bá ti borúkọ yẹn kan jẹ́ kò sẹ́ni tó lè borúkọ anybody jẹ́ irú èmi sì ní bá sọ̀rọ̀ everybody mọ̀ mi ti bá sọ̀rọ̀ mo sọ náà nìyẹn mo máa ń rìn pẹ̀lú àwọn ọmọ ogun lẹ́yìn ní téèyàn bá ń fọ́bù èmi eré tó ń sọ lórí Facebook mo ṣe dàgbàlagbà tó tí n bá báyàn kan sọ̀rọ̀ tó wá lóun fẹ́ bú mi fẹ́ kí nìkan máa kọ́ àwọn ọmọ ogun lẹ́yìn lọ bá ní mo máa ń rìn pẹ̀lú àwọn ọmọ ogun ní everybody ló mọ̀ mí Tòkunbọ̀ you know me gbàdá wa ń pé o mọ̀ ní Peckham bẹ́ẹ̀ so èmi ò ṣẹ̀ràn ìlú kan bí jẹ́ Nàìjíríà náà ni mo ṣẹ̀ràn ìlú kan London náà ni mo ṣẹ̀ràn ìlú kan tí ọmọ ìkéré kan àbúrábàrà kò lè mi fín máa discipline ẹni ọ̀rọ̀ tí wọ́n bá wọn ṣe lórí Facebook kọ́ mi tẹ̀ ní bá wọn ṣe gbogbo wọn bá wọn sọ̀sọ̀kúsọ lórí Facebook yẹn mi bá wọn tẹ̀ ní bá wọn ṣe máa lọ pẹ̀lú àwọn ọmọ ogun mi ni mi wá pírísà bàtà wà ní lórí Peckham ní bàbá yọ Peckham ó kẹ́ntro ní Peckham gbogbo bẹ́ẹ̀ Ọlọ́run kó fẹ̀rùn kẹ́ Larry gbàtà àwọn Larry ti dá àwọn Cisco ìwà láyé gbogbo àwọn Peckham táyà gbogbo wọn ta ni ọmọ mi láàrin gbogbo wọn ṣé ta ló tó bá mi ta ni ó ń tọrọ yẹn so ohun tí àwọn bá dàgbà yẹn máa jogun yá ni so ògbélé tán àwọn ọmọ yìí kan tó dé lọ́nà lánàá tó kàn pariwo lórí Facebook yìí àánú wọn kàn ṣe mí gbòkì wọn kàn lè mí fi láàrin wọn máa discipline ẹni ọ̀rọ̀ pé wọ́n ń báyàn sọ̀rọ̀ lórí Facebook máa discipline ẹni so gbogbo ilé táwọn èèyàn ń bẹ̀rù pé àti báwọn sọ náà lè báwọn sọ tọ̀rọ̀ ẹ báwọn sọ tọ̀rọ̀ tí máa bẹ̀ sọ tọ̀rọ̀ tọ́lú kó fẹ́ rí mi fi máa discipline ẹni. sọ àwọn ọ̀ṣẹ́ ẹran olùkọ́ pé jẹ́ Nàìjíríà náà ni ṣé Mushin ni ṣé Àgùdà ni so ta ni gbogbo nínú èdè kò sí ìpínlẹ̀ mẹ́ta ni gbogbo ọdún kó àwọn ọlọ́mọ ìpínlẹ̀ mẹ́ta kí wọ́n lọ sí ìbílẹ̀ tó wáyé pé ìbílẹ̀ mẹ́ta wọ́n lọ tọ́ kí wọ́n lọ sí ìbílẹ̀ mẹ́ta irú Fágbà Ìmú àbí kí ló gbogbo apárò gbogbo bẹ́ẹ̀ gbogbo àwọn bọ́ọ̀sì tó wà mẹ́ẹ̀ tàbí fẹ́ dárúkọ mi tí ò mú mi mẹ́ẹ̀ tí àwọn àbẹ́là ni àbí léèdì bọ̀bọ̀ ìtúsọ aláìsí bọ̀bọ̀ lèkínsì gbogbo àwọn tájọ ṣe kékeré ní ìbílẹ̀ mẹ́ta nìyẹn àwọn àbẹ́là àwọn àdámsì gbogbo wọn so kò sí gbogbo ẹ̀kọ́ yẹn mi ò tiẹ̀ bí kan tí ń bo ṣé Mushin ni bóyá Àgùdà ni bóyá Àgùdà náà ni bóyá jẹ́ Ìdí Àràbà so àwọn pé kò sí bò tí n bá dàgbà máa yógun yíyá ni mo sọ táì mú tẹ̀lọ́ là ń lórí mi ò parọ́ mo dúdú mo fà lóyìn Orlando but thank God pé Olúwa ti gbogbo ẹ̀kọ́ lẹ́yìn lára yàn so gbélé tó kàn ṣe wọ̀n ìyá ni wọ́n kàn ṣe mí ni wọ́n jáwó gbogbo ọ̀rọ̀ tó kàn sọ lórí Facebook tó kàn burúkọ Yorùbá jẹ́ lórí Facebook abá mo advice Tòkunbọ̀ lọ́jọ́ ẹ̀ Estabod ó bẹ̀ sí gbẹ́nu ó bẹ̀ sí kọ́dí ṣíṣí ní ẹ̀kọ́ mo tún kọ́ ọkùnrin tó dẹ́ gbádùn pé kí n àti Akínbọ̀wálé kéèké gbogbo nǹkan tó sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà bí ẹgbẹ́ mi mo ti ń bá sọ̀rọ̀ mo advice pé má jẹ́ kọ́ mi kéré kan máa rọrùn fún ó sọ mo ní gbogbo nǹkan tó ń kọ́ mẹ́rin mo kàn ń wò tó bá kó jáwọ́ kó má jáwọ́ kí mo ọmọ ìkéré fi ń pàbọ̀ yóò kàn ń dùn mí pé àwọn ọmọ ìkéré kan kọ́ máa bá àgbàlagbà ní ó kàn ń dùn yàn nú ẹ̀ nìyẹn nǹkan tó kàn ń dùn yàn nìyẹn ẹ̀kọ́ ń borúkọ Yorùbá jẹ́
Àbíkẹ́ náà ló ti dé sí ìlú Àbíkẹ́ náà bó ṣe dé ìsìn ìfàwọ̀ Àbíkẹ́ bó ṣe dé ìsìn ó yẹ kó ṣọmọlúwàbí kí ní jáde tó ń pariwo lórí Facebook yẹn kò nídìí ẹ̀ kí ló fẹ́ kí gbogbo náà fẹ́ẹ́ ṣe yẹn lè ń fi ṣe ṣàkọrí ṣáyọ̀ nìyẹn àbí kí ni tọ́lọ́mọ ti kẹ́ tọ́lọ́mọ ti gbé pé ojú ti tọ̀ta wà lẹ̀ dákẹ́ kó bá gbogbo máa gbèsè lọ dẹmọ lórí Facebook so make sense kò make sense àbí kẹ́ kíyàn kan wà ní yàrá kó máa panú kó máa sọ̀tọ̀ kó lọ lábẹ́lẹ̀ kan máa hílẹ̀ kó máa bàtà àwọn ìjẹ́ ṣé yẹn dá ẹ jẹ́ ká jáwọ́ ní ìwà bàjẹ́ wọ̀nyí àwọn ọmọ Yorùbá ẹ ká jáwọ́ náà tó dé sí ìdẹ́ pé àwọn èèyàn ló ń pe social service wọ́n ń pè tó ń parọ́ mọ́ yàn tó ń parọ́ mọ́ ìpó ń bọ́ ọmọ ẹ̀sùn kí ló dé kí a ṣe wíkẹ̀d náà àwọn ọmọ Yorùbá a ṣe wíkẹ̀d bẹ́ẹ̀ náà ọjọ́ tí ọmọ bí kìí ṣe tó sọ̀rọ̀ lórí kí lórí mo lè fẹ́ máa sún pé ṣó dé stage yẹn pé ẹkùn bá yín jà lásán yìí pé ẹ̀ ń ta ṣáyín lórí Facebook èyí ló ń pe ṣáà tàbí ẹ̀dẹ̀ pa ọmọ kódà ẹ̀dẹ̀ fi ìpè pé Ọlọ́run tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń gbà ẹ̀dẹ̀ fẹ́ kádùrá yín gbà àdúrà yín ò lè gbà because tí o bá lè máa pàrọ̀ irú nǹkan bẹ́ẹ̀ mọ́yàn because òun báyọ̀ kan jà ó lè fẹ́ bìsọ̀ ẹ̀dẹ̀ fẹ́ ba ilé ayé ẹ̀jẹ̀ tó pé ọ̀rọ̀ ìkùn tí ò tó nǹkan kan máa tara síra lórí Facebook lásán ẹ̀ tó bá extend gbogbo tó sẹ́yìn pé ẹ lọ́sọ pé ó ń bọ́ ọmọ kékeré tí ó dẹ̀ social service tí wọ́n tún pè bóyá ẹ sábọ̀ náà kan lọ pé bóyá wọ́n tọrọ pé wọ́n pọ̀lọpọ̀ pé ó gbé bọ́ọ̀mù ṣé ó dá ṣé ó ń kọ́ mẹ́rin ṣé ó dá kẹ́ni máa parọ́ nǹkan tí ó ṣe kẹ́ni máa parọ́ ọmọ yàn tẹ́lọ́pàá náà ló ń tẹ́lọ́pàá fún yín pé ó ní bọ́ǹbù terrorist ni o ẹni tí ò ṣe nǹkan tí ò ṣe tó pẹ́ ń bàjá you don't need that. ẹ ní gbogbo nọ́sẹ̀sì yẹn náà kí ló dé tó yẹ kí láti àwọn ọmọ Yorùbá ṣé orí wa pẹ́ṣá èpè ẹ kò ṣépè fún ara yín gbogbo ìtẹ́ ìṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ ṣépè fún ara yín ni olúwa gbogbo ọ̀dọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ olúwa ò lè yẹnu sí wọn kò sádùúrà tó lè gbà ìjà olè bá àmà bá yín jà tó lè tó stage yẹn Àbíkẹ́ náà dé láti kó àwọn èèyàn tó pé irọ́ kò dé kò dé ìgbọ́n mo tẹ̀fẹ́ máa mi tẹ̀fẹ́ wọn gbọ́kànlá fún gbéyàn kan lọ́lé kò sẹ́ni tó ní ìlú yìí náà gbogbo ani refugee ìlú yìí wọ́n kọ́ tó wá nípa ìtọ́wọ́ pé wọ́n gbéyàn kan mi tẹ̀fẹ́ máa gbé kí ni tẹ̀ máa ń bí mi lọ́tọ̀ pé kí èèyàn kan kó máa fi immigration kó máa fi yọ̀yàn ta ni wúwà yìí tó máa fi ṣe ibi náà bí wọ́ sí ni tọ́wọ́ tẹ̀ bí ẹ sí pípa ṣé òyìnbó ni ẹni tó bá fi immigration wọn fi yọyàn ọmọ yàn pé wọn gbé o ṣé ó yẹ ká máa gbọ́ yẹn lẹ́nu àwọn Yorùbá tó má ti àgbé nǹkan kílódé ká máa sọ̀rọ̀ nǹkan mẹ́ẹ̀ gbogbo wa wọ́n gbé ẹ̀dọ́ láfi gbàgbé ìlú yìí náà kò sí bá tẹ̀ bí wá síbi à ń ṣòyìnbó àwọn ọmọ wa tàbí síbi wọn ń ṣòyìnbó òyìnbó mọ́ra wọn ẹ máa fi ìwé yọ̀yàn wọ́n ti gbé lọ sí kó o ti dé o kí ló gbogbo nọ́sẹ̀nsì ó dé kò dé kí ló kàn yín bẹ̀. kí ló kàn yín bẹ̀ ṣé tó máa gbé lọ sí kó inú yáwádùn tó ń deport ṣé inú yáwádùn kí ni ẹ fẹ́ fà fún yín kí ló fẹ́ dà fún yín. ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ nǹkan burúkú àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ ẹ jẹ́ ká jáwọ́ ní nǹkan tí ò dá ò dá ẹ jẹ́ ká jáwọ́ tó bá tó dẹ̀sẹ̀ pé kẹ́ ẹ máa parọ́ nǹkan tí yẹn ò ṣe wọ́n ti gbé lọ sí kó immigration ló gbé lọ o ìgbà kan nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀kẹ́ tẹ̀sán pa ẹ̀ ṣé Olúwa fẹ́ nífẹ̀ẹ́ lórúkọ bẹ́ẹ̀ tó bá jẹ́ kó tẹ̀ wá gbé lọ pàápàá ṣé tí wọ́n tẹ̀ wá gbé lọ ṣé ọmọ òyìnbó ni ìlú ẹ̀kọ́ ló lọ ni ẹ má bá ẹ̀kẹ́ bàjá ẹ má tẹ fọmọ ọ̀rọ̀ immigration ẹ má tẹ má sọ̀rọ̀ nípa immigration àtọ́làtọ́ kò dá kò tiẹ̀ dá kò dá àtọ́làtọ́ ẹ ti lọ pé àwọn kan náà tó pé kíní fún Estabor pé bóyá terrorist I can be saying something like that ìgbà kí ló ṣe àwa Nàìjíríà náà kí ló ṣe wá náà ṣé orí wa ti yí ni ìjà olè ń bá ara yín jà tó dúbẹ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ pọ́ ṣe
yẹ ẹ sábọ̀ lè tiẹ̀ lọ́wọ́ gbé kò kí ń gbọ́rọ̀ àgbàlagbà bí tèmi kò gbọ́ kò ń gbọ́rọ̀ kò wà bí àgbàlagbà ó lè tiẹ̀ lọ́wọ́ bọ̀ kò tó pé kálọ́ máa lọ nǹkan tí ò jẹ́ kálọ́ kó jẹ́ kẹ́ máa ba ewé ẹ̀jẹ̀ kẹ́ máa ba nǹkan ẹ̀jẹ̀ pé ewé òkúta mọ́ ewé ẹ̀jẹ̀ kíkan ó gbé kíní kan kò yẹ ká máa ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ kó náà má kọ̀ nǹkan tí ó bá mọ̀ pa ẹ̀ kó má parọ́ mọ́yàn ẹ̀ka jáwọ́ gbogbo yín lẹ́ni ford lọ́wọ́ àti ẹ́sàbọ̀ àtàbíkẹ́ àti fọlọ́dí o àti gbogbo yín pátá kò sí wọn tó jẹ́ pé ẹ̀wẹ̀ tẹ́ mọ́ nínú gbogbo ẹ̀ kò dá àtọ́làtọ́ kò dá I'm telling you kò dá ẹ̀ka jáwọ́ ní ìwà bàjẹ́ yìí ẹ̀ka jáwọ́ ní olúwa òdìfẹ́ sí èèyàn tó jẹ́ pàdé mi náà Abraham Felix náà olúwa lórí kí ni mo bá wí ó jẹ́ pé pàdé mi wọn Abraham Felix mo dẹ̀ máa ń sọ fún every time pé gbogbo nǹkan dáhùn ṣe ó kù díẹ̀ káàtó àgbàlagbà ni Abraham Felix ṣe pé kó tẹ̀ máa ń tọrọ ìṣègùn nǹkan ló yẹ kó máa wá peace kí ẹ kẹ́ni máa sọ pé ẹ̀ lágbára ṣe báyìí lágbára ṣe lọ́n Abraham Felix is very bad honestly ìka pàtìlẹ́tì kò dá ẹ má jẹ́ ká support anybody láàrin gbogbo wọn tẹ́lẹ̀ bá ṣe tí ò bá yẹ ká tó sọ pé kó ilé tí ó kù díẹ̀ káàtó kàdẹ̀ parí ìjà ìka parí ẹ̀ kó tọ́ kó lẹ̀ kí ká máa take side ẹ má take side anybody láàrin gbogbo wọn èwo ló mú láàrin gbogbo wọn ẹ kọ́ ló kàn kílẹ̀ gba àwọn ọmọ èwo ló mú láàrin gbogbo wọn èwo ló wùwà tó dáa èwo ló wùwà ọmọlúwàbí láàrin gbogbo wọn kò tí wọn tó wùwà ọmọlúwàbí láàrin gbogbo wọn àti ẹsẹ wàdà bí káàdì gbogbo kò tí wọn tó wùwà ọmọlúwàbí náà ìfà wà bí kábọ́lì kọ́ láti kó yẹ kó jókòó ara ẹ̀ jẹ́jẹ́ ni olúwa ti gbé débi padà nìyẹn kó wá nǹkan gidi kó máa ṣe kìdè president kó wá one program kó máa ṣe lọ kí ló kọ́ pẹ̀lú kó máa pariwo lórí Facebook ṣé ìnáwó yẹn lọ́fẹ́ fi jẹ́ star ni mo fáyín gẹ̀ẹ́sẹ̀ kókó jókòó kó máa ṣe nice program káwọn yẹn máa wù ẹ́ ṣé ó ti gbàdúrà ṣe lórí Facebook kó máa bẹ̀sẹ̀ gbìyànjú kó tó mọ̀ pé ó wà pa ni kó tó di star ni ìyẹn ò ṣe star I'm telling you ìyẹn ò ṣe star ọ̀nà máa ti yẹn ni àwọn èèyàn burúkú tó wà lọ́dọ̀ ọ̀nà máa ti yín ni ẹ má jẹ nìṣó ọ̀nà máa ti yín ni ọ̀nà máa ti yín ni ẹ ká wọn nǹkan gidi ṣe I'm telling you ẹ má yẹ kéèyàn ọkàn tí ọmọ díkiri ọkàn tí wọn ni ẹ má jà nìṣó ọkàn tí wọn má gbà ọkàn dá wà lálẹ́ àwọn náà tó pé mi ò ní gbà o èmi náà ò ní gbà o mi ò ní gbà o àwọn náà bẹ̀sẹ̀ wọn kò borúkọ àwọn jẹ́ ẹ jáwọ́ nú ẹ̀ àwọn Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ nú ìwà pálapàla wọn yìí ẹ jẹ́ ká jáwọ́ nú ẹ̀ ẹ̀yin tẹ́jọ́ Yorùbá ẹ jágbàlagbà náà ẹ jáde síta ẹ jẹ́ ká kọ̀ndẹ́ máa ń bí wọn yìí nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó ṣé ẹ ń bẹ̀rù àti jáde ni ṣé ẹ bẹ̀rù kọ́ máa bú mi ni ẹ tó bá láyà kó bú mi kí má ti mọ kó láyà kó bú mi ọ̀tẹ̀ mú wọn sọ lórí Facebook kó bú mi gbogbo àwọn tó mọ̀ mí London yìí mọ̀ mí wọ́n mọ̀ mí mo ti dàgbà tó ìkó wọ́n mọ̀ mí máa ń rìn pẹ̀lú àwọn ọmọ ogun ni màá lọ bá mi tó bá wà àbí kí má pàdé ẹ̀ńtà ni àbí kí má mi tó ń gbé ni. ó mọ sọ lẹ́kọ̀ọ́ yẹn ìgbà ọlọ́run kó fọ̀rùn kẹ́lárì ìgbà tí láàrin ẹ̀bìrì lọ́wọ́ bẹ̀ẹ̀ àwọn sísè wọn ìwà láyé kó lọ sí pẹ́kàn kan lọ gbogbo wọn mọ pẹ́kàn kan lọ bẹ̀rẹ̀ mi. mi ìwà ìfà láì wà lórí láì nísìn gbogbo àwọn pẹ́kàn ní pẹ́kàn tani ní mélòó ní gbogbo wọn àbí ó kẹ́ńtò ní àwọn tí ò lè jáde wọ́n wà níwájú kámẹ́rà wọ́n máa pariwo wọn ò lè jáde síta wọ́n discipline wọn àwọn àwájú ká máa pa wọ́n máa borúkọ Yorùbá jẹ́ ẹjú kò síwájú kámẹ́rà ẹ̀ ní sense ẹ̀ borúkọ Yorùbá lè ń bàjẹ́ ẹ máa kọ nǹkan tí ò dá nípa yín ẹ máa pe nǹkan tí ẹ máa pe ọjọ́ fúnra yín ẹ máa pa ọmọ yín ṣé Olúwa nífẹ̀ẹ́ tó nǹkan bẹ́ẹ̀ náà ẹ kọ́ borúkọ Yorùbá jẹ́ ni náà àwọn èdè ìdákọ́mọ́dé ń wò yín ràn ó dẹ̀ ń wò yín ràn kó dáa gbogbo kẹwàá nǹkan ṣe kẹwàá nǹkan gidi ṣe look at that lady irú program tí lady yẹn ṣe God bless her Títí Abọ́yẹdé kò ẹ wo lady yẹn
wo program tó ṣe lórí Facebook náà lè ti dá rédíò station lẹ̀ irú àwọn kan tó fẹ́ máa rí nìyẹn káwọn ọmọ kẹ́ máa progress ẹ̀yin obìnrin kẹ́ máa progress inú mi dùn mo lédè tó dá rédíò inú mi dùn gan I love that lady ó ń progress every day ni kí ẹ ká máa bọ́ lórí Facebook kẹ́ máa sọ rubbish lórí Facebook kẹ́ máa bá yín jẹ́ kẹ́ máa pariwo tí kẹ́ máa pariwo mọ́ra yín nǹkan tí ò dá kẹ́ máa pariwo mọ́ra yín lórí Facebook táwọn ẹ̀dẹ̀ ń wò yìí inú yín náà dẹ̀ ń dùn pé ẹ̀ ń di star orí púpọ̀ lẹ́ńdì star jẹ́ pé wọ́n dẹ̀ ìwọ̀n lè bá yín yọ fọ́tò wọ́n dé wọ́n máa sá fún yín wọ́n máa sọ táwọn èèyàn wọ́n ní bá yín ṣe kan gidi wọ́n lè máa tìyẹ́ inú ọdẹ ń tira yín. kẹsàn-án pa program gan tó máa benefit àwọn èèyàn kẹsàn-án nǹkan tó máa benefit àwọn èèyàn pé máa ṣépè ńláńláńlá tẹ́bárì nífẹ̀ẹ́ àwọn ọmọ yín èpè tẹ́ ẹ̀ ń ṣẹ́ lórí fún ẹ̀kẹ́ ní máa ṣẹ́ ni tẹ́ pé abiyamọ ni yín lóòótọ́ kí wọ́n máa ṣépè fọmọ kọ́ máa ṣépè fọmọ ara yín tẹ́lẹ̀ continue náà tẹ́ pé abiyamọ ni yín lóòótọ́ tẹ́ bá jẹ́ abiyamọ òótọ́ kẹ́ máa ṣépè fọmọ yín ìgbà yẹn lẹ́yìn kẹ́tí jáwọ́ pé àlẹ́ ti tó bẹ́ẹ̀ jáwọ́ náà ẹ̀dẹ̀ continue jísòro tuntun kó pé fíìmù tẹ́fẹ́ rí mbẹ̀ ìyẹn lẹ kíá ilẹ̀ wà áfà kíá kò dáa kò dáa kò dáa àwọn ìtì wọn mú papọ̀ mẹ́rọ̀ fún àwọn ìtì àmọ́ àwọn èmi ìkan lóru àná tí di aago méjì òru aago méjì aago mẹ́ta òru ṣé does it make sense kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń bára yín fà kí ló lè tó yẹn. Olúwabùkọ́lá àbúrò mi welcome to the program àbúrò méjì búkì méjì ẹ̀ka àbọ̀ sórí ètò yìí. títí aago méjì òru ẹwà lórí fẹ́ ẹwà ń bẹ̀ ẹ̀rùnjọ́ nǹkan gọ́tà dọ̀tí ilé ìtọ́rọ̀ mi burúkú ìdẹ̀wọ́n sọ̀rọ̀ bí ẹ̀ẹ́dẹ̀wọ́n àkùn filẹ̀ ayé ń ṣe ìbí nǹkan là ń sọ títí abọ́yédé kò tí mo sọ ń sìn ẹ̀wù lédi yẹn ló gbàdúrà bẹ̀rẹ̀ program ẹ̀ bó ti gbọ́n bó ṣe máa build business yín bẹ́ẹ̀ ṣe máa ṣe tó dá nǹkan náà sọ lórí Facebook ni ẹ àwọn ọ̀rọ̀ fẹ́ gbọ́ nìyẹn náà lédi ní òsì ní radio station ń sìn èyí kẹ́yìn kẹ́ máa jà kiri lórí Facebook kẹ́ máa ṣépè fọmọ ara yín ṣé yẹn dá ẹ̀ tí ẹ̀rọ ti bẹ̀ ṣe dé ìlú yìí ẹ máa bá London jẹ fún wa kí ló dé kí ló le tó yẹn kò dáa náà èyí tó bá jágbà náà kò ṣe bí àgbà tó ọmọ kékeré nǹkan ọmọ kékeré náà ṣe bí ọmọ kékeré kápá náà ń ra ìlágbà nǹkan mo sọ fún ìyá sábà lọ́jọ́ yẹn pé look o ti ń bínú jù ìbínú burúkú ó kù díẹ̀ káàtó bí ọmọ kékeré bá jẹ ọmọ kékeré wọn náà àtẹ̀sí bí àgbàlagbà pé kò dáa ó kù díẹ̀ káàtó lájẹ́ kọ́ ọmọ kékeré kan máa fi ẹ́ pa every time ọmọ kékeré àwọn ẹ̀yìn náà ẹ̀dẹ̀ fi pẹ̀fẹ́ dàgbà no matter kò sí nǹkan tó bìnrin lè ṣe tó gbẹnu yín kò sí nǹkan tó lè ṣe tó lè gbẹnu yín ẹ fìjà lè fọlọ́run jà ẹ wá sọ yín di Fáyọ̀ṣe tó yẹ pé kí àgbàlagbà ọjọ́ lójú ẹbí yẹn ṣe ń bú Ọbásanjọ́ tó sọ pé Ọbásanjọ́ tó sọ̀rọ̀ tó ń bá àmì ọmọ ìkéré bá gbàlagbà ọmọ ìkéré yẹn kò lè pẹ́ lórílẹ̀‐èdè ayé ó kàn tọrọ ẹ̀jẹ̀ ni I'm telling you no matter kò sí mádàrí kan ló lè dá kò sí ni a ní kọ̀ǹkìtà tàbí ọmọ abára wa tó kí ká máa jà kiri lórí Facebook ká máa sọ́kùsọ ká máa bára wa jẹ́ ká máa parọ́ mọ́ra wa nǹkan tí ò sí kí wọ́n máa bí lọ́ máa pé kó máa pe social service nǹkan tí ò sí kí lọ́ máa parọ́ mọ́yàn nǹkan tí kẹ́dẹ̀ parọ́ mọ́yàn tàbí kẹ́kẹ́ lọ sí tó gbẹ ní blog kẹ́ lọ kọ́ nǹkan tí ò dá kẹ́dẹ̀ bá ti yàn kẹ́dẹ̀ bá ti bí kẹ́dẹ̀ destroy lórí kẹ́dẹ̀ gbẹ ní blog kẹ́dẹ̀ bẹ̀sí kọ́ nǹkan tí ò dá ń pa ẹ̀ nǹkan tí ò ṣe kẹ́dẹ̀ kó ṣe kẹ́kẹ́ borúkọ ẹ̀ jẹ́ kẹ́ gbé fọ́tò ẹ̀ lórí tọ́mọ ẹ̀ kẹ́dẹ̀ bá kọ́ àmì nǹkan burúkú ni ẹ̀dẹ̀ fi gbọ́lọ́ ẹ̀dẹ̀ fi gbé ẹ̀dẹ̀ ń gbàdúrà àdúrà yín ò lè gbà gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ tẹ́ ń lo fọ́tò ní tẹ́ ń lo fọ́tò tẹ́ ń blog nǹkan tó dá ń pa yàn nǹkan tẹ́ ń mọ̀ ń pa ẹ̀ tẹ́ ń parọ́ mọ́ nǹkan yẹ blogger you go and write nǹkan if ti ń pa yàn nǹkan tí ò rí nǹkan tí ò jẹ́ òbò tí ò ṣe tẹ́lọ pé tí òbò tiẹ̀ ni okó tí ò kó tiẹ̀ ni
kódà ẹ̀dẹ̀ respect ara yín ẹ̀yà yín brain ìwà ti sọ Facebook di ìgbọ́mọ kẹmà ìtọ́ di àwọn alátàbí ọmọ níyọ̀ ẹ̀ ti ẹ̀wà bẹ́ẹ̀ tó wà ń lo òyìnbó inú yín dẹ̀ ń dùn gba àwọn kan tẹ̀lé yín wọ́n tì yín ẹ̀yin náà kàn tí ń wọnú náà ẹ bá àwọn èèyàn gidi ni kẹ bá àwọn èèyàn gidi ni bí nǹkan tó máa benefit life yín tó máa benefit life yín kẹ discuss nǹkan gidi nǹkan kẹ discuss nǹkan gidi tó máa benefit life yín. mi ò tiẹ̀ mo ṣe wà mí àwọn ẹni tí ò tó mi ń bá mi ò kí fẹ́ bá bí wọ́n máa bá discuss kí fẹ́ gain lára kí fẹ́ benefit lára. Kí wọ́n fẹ́ benefit lára kẹ́ sọ̀rọ̀ nǹkan kẹ́ bí láyé ṣe máa dá ilé ọmọ yìí ṣe máa dá kẹ́ discuss nípa yẹn ọ̀rẹ́ mi kan one of the millionaire friend ni mo ní ó test mi lẹ́yìn ọ̀tá ó ló mọ ní ó mú first class ní university in London bí I was happy láti Nàìjíríà ló test mi I was so happy pé nǹkan fẹ́ máa gbọ́ ni good news bẹ́ẹ̀ fẹ́ máa gbọ́ first class wọ́n mọ ohun first class ọmọ ìbá jáde first class tó test mi mo láti test ẹ̀kọ́ dìbò pé olúwa máa ṣe ń wo inú mi ti dùn nǹkan mẹ́rin mo fẹ́ máa gbọ́ inú ẹ̀ máa gbàdúrà fọmọ yín kọ́mọ yín náà first class kọ́mọ yín kọ́ máa ṣe nǹkan tó dáa kí ṣe kẹ́ máa fi kẹ́ máa gbàdúrà kọ́mọ yín kú ọmọ kan ní òní kó lágbára Ọlọ́run kẹ́ ká máa gbàdúrà nǹkan burúkú fún orí ara yín kẹ́ máa ro nǹkan burúkú kẹ́ máa ro nǹkan tó dáa ń pa yín kẹ́ máa ro nǹkan everything bẹ́ẹ̀ máa blog bẹ́ẹ̀ máa bá fìyàn jẹ́ kẹ́ máa ro news kí n máa fẹ́ test ní kẹ́ pé test gidi good news kó máa fún yín good news kó máa fún yín ní bad news kí ẹ pé wọ́n ti blog ẹ̀ ń bì kan o wọ́n ti bá tiẹ̀ jẹ́ ń bì kan o wọ́n ti bú ẹ̀ ń bì kan ìyẹn lẹ́fẹ́ máa gbọ́ kí ni iná dẹ̀ máa dùn kẹ́ ẹ fẹ́ lọ jà ń bẹ̀. ẹni gbogbo ọmọ yìí lórí gbogbo tẹ̀yìn ṣe lórí Facebook gbogbo lórí gbogbo tẹ̀yìn ṣe lórí Facebook gbogbo ẹ̀ náà rí gbogbo ẹ̀ pátá náà rí gbogbo ẹ̀ náà rí náà but you guys continue ẹ fẹ́ change ọmọ ìkìlá abágbàlagbà lọ gbà ọ àṣepè fàgbàlagbà ẹrù tí ẹ bá yín tí ẹ tiẹ̀ níbẹ̀rù ẹ fi pé bí ẹ ti wá sọ di ayọ̀ pé màá bu pa kí ló fẹ́ ṣe kò lè ṣe wọn kan pé ẹ finish ara yín ni ó kù díẹ̀ káàtó I'm telling you. Irú èmi mi ò like I said mi ò ń bẹ àti kíni gbogbo rán ọ̀dọ́ tẹ̀ ṣe lórí Facebook yẹn kò ìbé mi ẹ tó máa pé òun lílẹ̀ tó máa pé òun láyà kó try ẹ̀yà àrípọ̀ ojú mi. Me wife I lie make you tell you dey on the line the day táwọn boys lọ gbé wọn sí Peckham tó ń lọ gbé wọn lọ sí bábá ṣọpọ̀ Peckham tó ń rọ́ọ̀bù mbẹ̀ tí mo wà lókè tó kí ni mo ṣe fún wọn gbà ní mo gbọ́ àmì àná dey fear tó ń rọ́ọ̀bù bábá ṣọpọ̀ Peckham kí ni mo ṣe lọ́jọ́ yẹn tí mo gbọ́ mo gbọ́n kọ́dá mo gbọ́n àwọn ìjẹ́kọ́ débẹ̀ mọ́ tí wọ́n sókè tí wọ́n sókè road ọ̀run kò fẹ̀rùn kẹ́lá rí pẹ̀lú àwọn ògòlò pẹ̀lú àwọn gángẹ̀ ń tà mí ẹ́ you know me now. So iye tí wọ́n ṣe lórí Facebook àwọn tí wọ́n ṣe lórí Facebook náà ṣe wọ̀nyí lórí tí ẹ̀kọ́ bá ṣe ẹ ti ṣe tẹ́ bá ilé ìtẹ́ ṣe tẹ́ ẹ̀kan bá yín kẹ́kọ̀ọ́ pariwo tẹ́ ẹ̀kan pariwo lórí Facebook tẹ́ bá yín ráyè tẹ́ máa sá sábẹ́ kámẹ́rà kẹ́ máa sọ sọ́kùtọ̀ báyìí tẹ́ bá yín ráyè tán yes kí wọ́n pẹ́ láyà ẹ̀ bá yín ṣe físíkà kí kẹ́ máa borúkọ Yorùbá jẹ́ ní kẹ́ máa borúkọ Yorùbá jẹ́ lórí Facebook kí wọ́n lè bá yín sọ tí ọba dásí ẹlẹ́fẹ̀ẹ́ gbọ́ ilé adásí ẹlẹ́fẹ̀ẹ́ gbọ́ ẹ̀ máa blog ẹ̀ máa parọ́ mọ́ra yín ẹ̀ máa sọ pé èèyàn kan ló mú ọ̀rọ̀ sọ àwọn àbá kí nǹkan tó kọ́tà ẹ̀ wọ́n ní ìgbà tó bá wà ní UK pé Nàìjíríà náà ni èmi ń ṣe ọ̀run ìlú kan mi ń ṣe ọ̀run ìlú kan náà mi ń ṣe ọ̀run ìlú kan àjàmájẹ̀bi tí máa ń sọ ó ní mo wá lọ pé àjàmájẹ̀bi àtìdí àràbà wa ni níbo mo ṣe kékeré níbo lẹ́kọ̀ọ́ yẹn níbo lẹ́kọ̀ọ́ yẹn pàtàkì rẹ̀ a máa lọ sí principal cup tí a máa ń gbà kiri ni a máa ń lọ pẹ̀lú àwọn gáǹgì a máa ń lọ ni
pẹ̀lú bó ṣáṣọ bá a máa gbé báàgì dání báyìí ni pẹ̀lú àkíyèsí ti sì dání. àmọ́ òdẹ̀ tó kún wọn kàn kórí Facebook wọn kàn borúkọ Yorùbá jẹ́ kí ni ẹ dáhùn kan mọ̀ ẹ tí ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀ mọ́ wọn kan lórí wọn ti di pẹ̀lú kan ní ẹni ní belebele lórí Facebook kiri ẹ jáwọ́ ní ìwà bàjẹ́ ẹ jẹ́ kí Yorùbá mí ẹ jẹ́ kí Yorùbá mí ló ṣe yín lẹ́yìn bá ń sọ tọ̀rọ̀ máa pariwo lórí Facebook ẹ máa kọ́ máa ìwà bàjẹ́ lórí Facebook àwọn kan á dẹ̀ máa ṣáìdì yẹn máa gbèjà pé nǹkan tẹ̀ ṣe dáúdáúdáúdáúdá kódà kí ẹ má dàbọ̀ máa ń yógun jà ní ohun tó ń tọkùn bọ̀ ẹ́fíta pé kó tẹ̀ stop gbogbo àwọn àgbàlagbà ni òun lè máa ń blame jù because òun lójú ẹgbẹ́ mi láàrin gbogbo wọn because ọmọ ìkéré yóò máa jẹ ọmọ ìkéré àgbàlagbà máa ṣe bí àgbàlagbà ni ebi òun là ń sọ nípa àwọn àti pé at least èmi mo mọ̀ kó tí mo ṣe gbà mo kéré bọ̀tí ìbá dàgbà máa ń dógun jà ní àjẹkọ ọmọ ìkéré kan tí ò tó ẹ máa fi pa wàá fi pèpè nǹkan gidi dẹni ló ń ṣe ó kò ní ẹ̀ka àtó tó má ti ọdún wáyé pé tí bá jẹ pé olùsẹ̀ jàre you leave them alone ignore wọn oní ìlànà àmọ́ kí ló fẹ́ bá wọn sọ kí ló kọ̀ ẹ́ pẹ̀lú wọn àwọn kan tí ọmọ tí ò lẹ́kọ̀ọ́kọ́ àyíká ọmọ ìkéré kan máa rí ẹ̀ kọ́ máa fi ẹ̀ pa you leave them alone. Face your blog or face your business. Leave them alone. I'm telling you life, come. And then to my own ọmọ mi àárín wọn Fọláṣadé Ọlátúnjí Fọláṣadé mo ti sọ fún ẹ ní kọ́nà mo sọ fún gbogbo every time mo ti sọ fún ẹ kí gbogbo nǹkan lè hàn dá sí kí ẹgbẹ́ tó máa ti dárúkọ ẹ kọ́ máa táìpù ẹ̀ sí ẹ lọ́ máa búra yín bẹ̀. tó máa ti program fi wọ́n lẹ̀ má tẹ̀ dákọ̀ ẹ̀ má dáhùn sí ìwọ fún ẹ̀ ó kù dé káàtó I'm telling you pé kí lórúkọ bú ẹ̀sìn kí ìwọ náà bẹ̀ sí táì pẹ̀lú àwọn bú wọn padà iye ọ̀nà òṣò majority I'm telling you kí gbogbo gbà kí gbogbo ìjà tó máa ti bí tó ń dìbò gbọ́dọ̀ máa jáde pé ó fẹ́ gbèjà rẹ̀ fi wọ́n lẹ̀ kí gbogbo gbà tó máa ti bú ẹ gbọ́dọ̀ jáde gbọ́dọ̀ dá wọn lóhùn mo ti sọ fún ẹ títí fi wọ́n lẹ̀ kí gbogbo wàdá ibú ẹgbẹ́ ìbọn fẹ́ jáde wọn ni mo ta ìpẹ́ ẹlẹ́bùkún ní ìgbà kan orí kó kù dẹ́ káàtó iye Abraham mo rí kó jáde lánàá bọ̀ ṣèbí ìyànkó ló ti jáde Abraham Felix ṣèbí ìyànkó ló sọ̀rọ̀ ẹ̀kọ́ ló jáde bàṣẹ́ ìtàkọ̀ ẹ̀kọ́ ifọ̀ gbé ẹ̀pẹ̀ mi lòun mo tẹ̀ ní jáde ẹ̀pẹ̀ mi lòun mo tẹ̀ ní jáde gbọ́dọ̀ fún àwọn tó sọ̀rọ̀ ẹ̀yìn jẹ́lọ́sì ẹni I'm telling you wọ́n jẹ́lọ́sì ẹni òun dẹ̀rí kò wá gbọ́n agbọ̀n wọn kan òun fúnra ẹ̀ kò gbọ́n ó yẹ kó lọ́gbọ́n lórí bìkọ́dọ̀ ẹgbẹ́ tó lọ́gbọ́n kò yẹ kó dá wọn lóhùn ó ju gbogbo wọn lọ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ó ju gbogbo wọn lọ I'm telling you wọn kàn fẹsẹ̀ ẹrẹ̀ yìí ni òun náà ti jáde bẹ̀ sí pariwo tani kí ló ń tọ́ àìtá explain fún kí ló kọ́ pẹ̀lú explain fún yàn gbàgbé ẹ̀ jẹ́ kó máa pariwo kó máa bàrẹ̀ jẹ́ àwọn olódìṣòro wọ́n jẹ́ lọ́sẹ̀ ẹni wàá dẹ̀ fi wọ́n lẹ̀ wọn náà jáde bẹ̀sẹ̀ pariwo gbogbo tí bá ti sọ̀rọ̀ ẹ wàá sáré jáde wàá sáré máa pariwo wàá sáré jáde wàá máa pariwo you don't need that Fọláṣadé ó ní ìdẹ mo ti bẹ sọ títí ò fẹ́ gbọ́ I'm not ready to advise you anymore kí gbogbo tí wọ́n ti sọ̀rọ̀ ẹ ló máa dáhùn ló máa bẹ̀sẹ̀ ló máa dáhùn wàá lè máa comment ẹ àwọn èèyàn máa sọ báyìí wọn bó ìwọ náà máa bẹ̀sẹ̀ bú wọn padà kàlọ́ sórí kọ̀ máa bẹ̀sẹ̀ wọn máa type kí ló ṣe é ìwọ big lady wọ́n tó lọ́n ti kẹ́ okun fọṣẹ yí rẹ tó pọ́n bọ́ ẹ mo sí gòdì ẹ pé gbọ́dọ̀ táì gbọ́dọ̀ máa bọ́ wọn padà gbọ́dọ̀ dá wọn lóhùn ni ignore them jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ àwọn olóyìn ìṣòro náà jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ lọ pàdé gbàgbé wọn bọ̀ still náà òwò náà òwò lọ́rọ̀ gbọ́ a máa dá wọn lóhùn Abraham Felix I'm telling you ó ní ọpẹ́ ẹ̀ ní the other side ọ̀kan náà ṣe gbogbo wọn ló ń lọ́ọ́ fà lẹ́sẹ̀ I'm telling you ó mọ̀ sọ pé àgbàlagbà ní ẹ̀yin gangan ilé ní ìlú láti ṣe Abraham Felix honestly you are my main man pàdé mi ní òótọ́ ọ̀rọ̀ ká má sọ ohun a lot of gbogbo wọn tó wà mẹ́rin wọn mọ̀ pé gbogbo you are my pàdé but you kò dá àwọn kan tó wà pé wọ́n yín ṣe kókò kù dẹ́ káàtó wọ́n ń borúkọ Yorùbá jẹ́ ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa ẹ ká jáwọ́ ní ìwà ọ̀tẹ̀ wọ̀nyí kí ló dé
ṣé kó ní ká máa pé kí ní fúnra ká máa pa ọmọ èèyàn kan pé èèyàn kan terrorist ká máa sọ ẹ́ nǹkan tí ò sí ká máa pọ́lọ́pàá fún èèyàn pé terrorist ní ogún ní bọ́ǹbù ní ogun ṣé inú kọ́mọ̀ èso da àwa Yorùbá ká máa sọ pé èèyàn kan kó bọ́ọ̀mù ọmọ ike pé ó ń bọ́ọ̀mù ẹ̀sùn ṣé ó yẹ kí èèyàn máa gòjì yẹn ṣe gbọ́ létí tí àdèwá sí lu òyìnbó àwọn wà bẹ́ẹ̀ tó wà ní Mùṣín kó wà láyé gúnlẹ̀ kí ló le tó yẹn kí là ń fà kí là ń bá wa fà tó le tó yẹn gbàgbọ́ tó gbé wọn kàn jà lórí Facebook lásán yìí ó ti dé stage pé ó ti pé ká máa parọ́ nǹkan tí ò sì ká máa parọ́ ìmúra yín lórí Facebook àwọn èèyàn dẹ̀ ń wò yín ó dẹ̀ bọ́sọ̀ àwọn tó ń jà àní wọn kàn ṣe bí kọ́ wọn mọ̀ àwọn èèyàn wò wọ́n kàn wò wọ́n bí wèrè wọ́n kàn wò wọ́n àwọn èèyàn kàn wò wọ́n bẹ́ẹ̀ bí àmà jàǹṣó wọ́n ti sọ wọ́n ti àwọn tí ò responsible inú wọn náà dẹ̀ dùn ẹni star ní kébò ìkòsí star gbogbo ẹ bá tó pé star ní ẹkùn tó ra yín jẹ ní ẹkùn tó ra yín jẹ ní ẹkùn borúkọ ara yín jẹ tí n bá jọkùnrin ọkùnrin tí máa jẹ́ ọkùnrin tí mo ti fẹ́ yàwó mi ìfẹ́ nǹkan láàrin yín ọmọ mi ìfẹ́ nǹkan láàrin yín ẹbí mi ìfẹ́ nǹkan láàrin yín tẹ́bàá mọ̀ ẹ̀kọ́ burúkú ara yín jẹ́ ni ẹ̀dẹ̀ ń bẹ̀yìn ara yín jẹ́ ni gbogbo fíìmù gbogbo ọmọ yín máa rí ẹ jáwọ́ ní ìwà àbàjẹ́ ẹ jáwọ́ ní ìwà àbàjẹ́ ó kù díẹ̀ káàtó ẹ má borúkọ Yorùbá jẹ́ ẹ ń borúkọ Yorùbá jẹ́ ọgbọ́n yòó dẹ̀ dákẹ́ wọn bá yín sọ tọ̀rọ̀ wọn bá yín sọ tọ̀rọ̀ gbọdọ àwọn èèyàn ń bẹ̀rù kẹ má ba blọọgì wọn kẹ má ba sọ̀rọ̀ wọn kẹ má ba bú wọn kẹ má lọ sọ òun sọ èdè mi lè mú sọ tèmi sí ẹni tó bá pé òun láyà láàrin mo challenge gbogbo yẹn tó bá pé òun láyà ìbílẹ̀ lájọ wà. Me, I know the fear now. London lájọ wà. Bó jẹ́ pé Nàìjíríà náà ni. Mo ṣe dàgbà tó yìí. Àwọn ọmọ ogun pọ̀ lọ́wọ́ mi rẹpẹtẹ. So àgbẹ̀ kíni. Kò díẹ̀ káàtó. Wọ́n já kán bá wọn dà sọ́run kán jẹ́ kí Yorùbá mí. Gbogbo nǹkan dàrú Nàìjíríà discuss ẹ̀ kò bá yín jẹ́ lórí Facebook ẹ̀ ń borúkọ ara yín jẹ́ àbíkẹ́yìn ló ti ẹ̀dùn mí jù àbíkẹ́yìn ló ti ẹ̀tìyẹn ló ti kọ́ ọmọ yẹn fine ọmọdé kó ní good program kó máa wá ṣe ó pé mo sọ fún ọjọ́ yẹn ọ̀rọ̀ ọmọ yẹn kàn dé ẹ̀ máa ń dùn mí ní bí àfiṣe ni I'm telling you ọmọdé kó fine jẹ́ pé kó ní bàbá program tó máa ṣe tó máa motivate àwọn èèyàn ó wá di pé wà ló ń jà lórí Facebook òun lóhun yẹn kan kí ló kẹ́ pẹ̀lú ọ̀tọ́ àwọn èèyàn sọ tí ẹ kó dákẹ́ kó máa wọ́n ràn kó dẹ̀ máa pàṣẹ ẹ lọ kó máa ṣe program tó da wọ́n tí ọ̀rọ̀ pé kó máa búyàn yẹn ni ìyẹn ló fi ṣayé ni àwọn kan wá ń tiẹ̀ wọ́n náà wá jáde bẹ̀ sí gbé ìmọ̀ rọ́sọ́ kó máa bẹ̀ sí gbọ́ àwọn èèyàn lórí Facebook àbíkẹ́ tó bá ń gbọ́rọ̀ mi yìí ó kù díẹ̀ káàtó I'm telling you ó ti wà pàdé gbogbo nọ́ọ̀sẹ̀ yẹn lọ ó jáwọ́ nú àwọn ọkùnrin jẹ́ pálapàla wọn ẹ̀yẹ kọ́nọ́mí ṣayé àti òdìbà ń bẹ̀sẹ̀ lọ́jọ́ mọ́ ní kó ló wá program kan good program kó máa interview àwọn èèyàn ńláńláńláńlá kó máa motivate àwọn èèyàn gbé ọ̀rọ̀ ká máa búra ká máa ṣèké fún àwọn lórí Facebook ó kù díẹ̀ káàtó ó tí ó ṣe búrọ̀ pé ó lọ sí yunifásitì ṣé ọmọ yunifásitì wà bí wọ́n wà tí wọ́n ń wù yẹn ni kí ẹ̀yìn tí wọ́n kàn sọ ń pa ẹ̀ why don't you ignore them start good program kó máa ṣe gbogbo program tó dá kalẹ̀ ó ti lórúkọ they wá program kan tó da kò máa ṣe káwọn jẹ máa kọ́ nìkan kọ́ máa interview àwọn èèyàn bóyá àwọn politician ni o bóyá àwọn òṣèré ni o bóyá àwọn kìnnìkan kan ni o bóyá àwọn èèyàn ńlá kó máa ṣe kó máa pawó ẹ lọ wà ṣé tí máa wà á lọ sórí ìfowópamọ́ ti bá àwọn èèyàn ṣé ìyẹn fi ṣayọ ni bóyá fáìn tó yẹ okùn wéṣì beauty tó ní okùn wéṣì ẹ̀ dànù for nothing okùn wéṣì beauty yẹn dànù but ẹ kò beautiful kó máa lo beautiful kó bóyá fáìn kó máa lo fún nǹkan tó da àwọn kan wá ń tiẹ̀ pé kó máa pariwo lórí Facebook wọn náà lọ pariwo lórí Facebook ó kù díẹ̀ káàtó I'm telling you you're a beautiful lady ó jáwọ́ ní gbogbo kọ́lápàlà ó kù dé sáà mi ò kò sẹ́yìn tó máa gbọ́ pé ọ̀dọ̀ òde ń wà tí ló ń tọ́ yẹn fẹ́ dùn I'm telling you tó wà kàn tọ́ yẹn àbíkẹ́ I'm telling you wọ́n kàn tọ́ yẹn ni I'm telling you wọ́n kàn tọ́ ẹni yóò ní for good program tó máa ṣe thank God olúwa dígbẹ́ padà síbí ó wá program gidi kan kó bẹ̀rẹ̀ ṣe forget about pé à ń jà ìjà ara nìkan lórí Facebook
kó jókòó kó máa interview àwọn èèyàn àbí kó máa kó wá bóyá àwọn ìkéré fẹ́ ṣe lè bóyá kí ni kan kó máa ṣe àwọn èèyàn á wù ẹ́ ó ti ní follow already tó kí pé kó máa búyàn kó máa ṣépè fàgbàlagbà kó máa ṣe kí ni kó no matter kò tí mo tẹ́lẹ̀ sọ fún ẹ sábọ̀ lọ́jọ́ yẹn pé tó ọmọ ìkéré kan máa bó inú wọn náà pé àgbàlagbà and then wọn náà tó fẹ́ bá àgbàlagbà náà kò sí inú èèyàn olùtúmọ̀ kò tẹ́ inú ẹ̀ fẹ́ dàn pé òun bú àgbàlagbà ẹ wọn fẹ́ mọ̀ nǹkan tó sábọ̀ sọ wọn fẹ́ mọ̀ nǹkan tó ṣe fún ẹ náà pé o tiẹ̀ ń bu lásán yẹn àgbàlagbà ní sábọ̀ òun náà àti bu kò sí nǹkan tó lè ṣe kò gbẹnu ẹ àbítẹ́ni kò sí pé kò máa ṣe pé nǹkan máa bá sọ̀rọ̀ ẹni ó kù dẹ́ káàtó tó má jẹ́ kí tún náà tó rẹ̀ pé gbọ́dọ̀ wà careful akọ̀fẹ́ ẹ̀rẹ̀ yíyẹ lára ni o ní gbogbo yẹn wọ́n fọ good program kó máa ṣe káwọn èèyàn dẹ̀ máa wù ẹ́ kó dẹ̀ máa pàṣẹ ẹ lọ kẹtàbọ̀nù kó máa tẹ̀wé ẹ lọ kó gbàgbé gbogbo à ń jẹ́ àjàrà nìkan lórí Facebook ọmọ kékeré kan ta sí mi náà fẹ́ dá lóhùn padà kí ló fi kí ṣé ó ní ìdí ẹ ni kò ní ìdí ẹ náà kí ọmọ kékeré kan bú mi náà fẹ́ dá lóhùn padà kí ló fi ṣe ìyẹ́ ó ní láti ṣépè fún fóṣó ó dẹ̀ ní láti ṣépè fún àjẹ́ ìyẹ́ ó ní láti ṣépè fún wọn kò sí nǹkan tó bá dùn yẹn bọ̀ kó gbàgbé gbogbo kó ń bá ọmọ ìkéré wọ̀nyí kó ń bá wọn táwọn àgbàlagbà ni kó gbàgbé ẹ̀ anyway wo ìyẹn lọ bẹ́ẹ̀ nìyẹn ẹgbẹ́ àbùkù gbọ́n ẹgbẹ́ àbùkù mọ́tò gbọ́n àwọn olóde ìṣòro let's go to another topic ọ̀rọ̀ Nigeria. Nigeria first something because I want to discuss about this because before to parí ọ̀rọ̀ Nigeria máa tún nípa òun mo tún lé ní ọ̀rọ̀ tí mo tún gbá àwọn ọmọ èèyàn sọlẹ̀ kan pé ayé ọlọ́màyẹ kí wọ́n máa yé kò sẹ́ni tó mọnú àwọn èèyàn ẹlòmíì dẹ̀ wà tẹ́ pé èèyàn máa ṣètò ní dáríjì yàn ó lè take 10 years ó lè take 20 years kó tó dì pẹ̀lú nítorí yẹn èèyàn sì pé wọ́n ṣe ń sìn wọn mú jẹ́ kọ̀mọ̀ pé ibi tó ń dúró dé wọn ó wà ń bẹ̀ tó kí wọ́n jáwọ́ ní ìwà bàjẹ́ ó lè stop pé ọlọ́màyẹ kí wọ́n ṣe tí ò ní dáríjì ibi tó pọ̀ ṣogun dé lẹ́lòmíì bẹ̀rẹ̀ tiẹ̀ Olúwa jẹ́ ká ṣayé ìyá bí fọmọ àpapọ̀ kò forgive ọmọ káwọn bọ̀dọ̀ bẹ̀rẹ̀ àtà kò forgive ọmọ káwọn bọ̀dọ̀ bẹ̀rẹ̀ àtà pé kò máa dárí kan kiri ìyá lásán tó pé ó bínú sọmọ kò forgive ẹ̀ òyìnbó ọ̀rẹ́ mi kan sọ ó sọ kéèsì kan fún mi ó ní màmá òun òyìnbó yẹn ti marry for 27 years lady yẹn ti marry for 27 years ó ní màmá òun ọkọ tó ń fẹ́ ó ní màmá òun ò láìkẹ́ màmá òun kò má fẹ́ òun dẹ̀ fẹ́ ọkọ yẹn but still náà for 27 years yà pé màmá jìnnà mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ màmá ò forgive ẹ̀ màmá tó bí lọ́mọ ṣe irú àwọn ìyá bẹ́ẹ̀ nípa èèyàn jẹ tó bá lájẹ kò forgive ẹ̀ ó ní ibi táwọn ń gbé bí I think the same street náà jọ ń gbé bí àìsàn street màmá wà òun wà ní down the road ìyá wà ní other side of the road ó ní ojúmọ́ ni ìyá máa ń gba ájú ilé òǹkọjá ìyá o for 27 years tó ní marry ìyá ò forgive ọmọ ẹ̀ kò wọlé ọmọ ẹ̀ òun tún bímọ ìyá ò jí gbogbo àwọn ọmọ ẹ̀ ìyá yẹn ò jí kò bá wọn sọ̀rọ̀ ó lójó kan Ọlọ́run wọnú bọ́ọ̀sì òun pẹ̀lú ọmọ òun wà ní bọ́ọ̀sì wọ́n ṣe rí màmá àwọn ìṣẹ́ wọlé nìyẹn wọ́n sọ ọmọ pé that's not there ọmọ wa ló bá pé náà ó ní màmá yóò dá lóhùn ètí oyin tó fọ́ for 27 years màmá yìí kò dẹ̀ forgive ọmọ ẹ̀ pé tó pé ẹ̀dọ́ ẹ̀ kó fẹ́ ẹ̀dọ́ ohun tó kó má fẹ́ ó fẹ́ ó dẹ̀ hate ọmọ ẹ̀ náà irú ìbínú wo nìyẹn irú ìyá wo nìyẹn for 27 years ó rọ ọmọ ẹ̀ nínú bọ́ọ̀sì pẹ̀lú ọmọ ẹ̀ tó pé náà ó dùn pé dẹ̀ lóhùn ó dùn pé ìyẹn ọmọ ẹ̀ tí lọ́sọ máa yọ̀ dá lóhùn o olùfọ́nì for 20 ọmọ ẹ̀ tí mo sọ̀rọ̀ rẹ́ mi lórí lédi yẹn ló sọ̀rọ̀ sórí fún mi òyìnbó ni nítorí pé ẹni mọ̀ mi ò láì kọ̀ọ̀kan tó kó òun má fẹ́ tó kó òun dẹ̀ fẹ́ kò dẹ̀ forgive fún dọ̀là mẹ́ta ó lè wá tó kọ́ máa gbówẹ́ òun ti try best kò sí nǹkan tó wọ́n ní kí ló wá ṣe ó ní òun ti try best títí ìyá òun yàrá délẹ̀
ní kò forgive fún kò dẹ̀ forgive fún ọmọ kò wá lọ fún ọmọ náà ó ti hate ó dẹ̀ hate ọmọ ẹ̀ ṣe ọlọ́mọ ṣe wá ní ìyá burúkú ló àwọn ìyá jàtijàti náà yí àwọn ìyá yẹn nìyẹn àwọn ìyá jàtijàti nìyẹn mo tọ̀ wọn tó ń jà kiri lórí Facebook náà àwọn ìyá jàtijàti ni because tó yẹ pé wọn ò kí àpá ọmọ wọn ò kí àǹkan tó máa pùn pa ọmọ wọn tó máa blog kan pọ̀ ọmọ èèyàn kan kú ọmọ kan máa kú wọn ò kí à. mo tún gbọ́ shocking kíní kan tí mo gbọ́ lẹ́nu lórí kíní wọ́n lé ọmọ 12 years old kan ní Nàìjíríà ọmọ 12 years old ó fẹ́ lọ poison ọmọ 11 years torí pé ọmọ 11 years yẹn torí pé ọmọ 12 years yẹn ló máa ń gba first tẹ́lẹ̀ ní school wọ́n ló máa ń gba first ní class tẹ́lẹ̀ bọ́ ọmọ 11 years yẹn wá lọ gba first ni ọmọ ọkùnrin yẹn wá lọ sí lab ó kọ lọ po chemical pọ̀ pé fẹ́ dà sínú water bottle ọmọ 11 years yẹn nìyẹn thank God pé ìkànnì wọn wá rí pé ìkan báyìí mo ṣe lọ report fún àwọn authority nìyẹn school authority but ń sìn wọn ti expel ọmọ ẹ̀kọ́ in school ẹ wo ọmọ 12 years old ẹ̀rọ ọmọ 12 years old tó pé ẹ̀kan tó pé òun ló ń gba first tẹ́lẹ̀ ìkan tó wà ló gba first mọ́ lọ́wọ́ wá fẹ́ kẹ́rì tọmọ ẹ̀ tó kó lè padà sí kó lè máa gba first bọ̀ èmi ìgbà mú lọ́rọ̀ bọ̀ mọ́ ni pé èdè pé àwọn òbí ọmọ yẹn kéèyàn lọ wádìí irú ilé wo lọmọ yẹn ti jáde ọmọ tó ṣe mú kan bẹ́ẹ̀ irú ilé wo ló ti jáde irú ilé wo lọmọ yẹn ti jáde yes ó tọ́ ni princess ó tọ́ ni pé irú ilé wo lọmọ yẹn ti jáde pé torí pé classmate yẹn torí pé ó gba first òun ló máa gba first tẹ́lẹ̀ ó lè lọ gbé chemical ó lọ mix pọ̀ ní lab they for poison the other again ọmọ 12 years old pẹ̀lú ọmọ 11 years irú ilé wo ló jáde náà sì wọ́n ti expel ọmọ ẹ̀kọ́ school so tó bá ń wo irú àwọn ìyá tó ń jà kiri lórí Facebook wọn irú àwọn náà nìyẹn irú ilé wo lọmọ yẹn ti jáde kí irú ọmọ tó ṣe mú nǹkan bẹ́ẹ̀ kí lórí lọ́wọ́ àwọn ìyá ẹ̀ kí lórí lọ́wọ́ bàbá ẹ̀ ń lé evil ló ń rí lọ́wọ́ tó náà ti ọmọ ìkíni yẹn náà ti bẹ̀rẹ̀ evil láti kékeré lọ thank God pé àwọn tó rí gbà ló lọ po chemical yẹn tó lọ po ní lab wọn pé àwọn tó ti lọ sọ fún teacher bó bá yẹ pọ́ ọmọ yẹn dání yẹn ó fẹ́ pa obìnrin lọ́mọ 11 yẹn ọkùnrin ní ti 12 yẹn ó fẹ́ kó bá pa ọmọ 11 yẹn tó gẹ ẹ̀ ọba pádànù. You can see that so evil wà láyé evil ṣé àwọn ètò lọ pé immigration fún yàn sí àmì àwọn ètò lọ pé yes àwọn ètò lọ pé wọ́n gbé lọ sí Nàìjíríà láì gbé lọ sí Nàìjíríà sí ṣé àwọn èèyàn ṣé wọ́n lè pé immigration fún yàn ni ṣé àwọn èèyàn ṣe evil ni tó parọ́ pé wọ́n ti gbé lọ ó ti dé o wọ́n fẹ́ kó wọlé mọ́ wọ́n fẹ́ kó kí àwọn evil làwọn yẹn náà àbí àwọn èèyàn tó lọ àbáwọn ètò lọ pé social service fún yàn pé ń bọ́ ọmọ ẹ̀sùn láì jẹ́ kó dẹ̀ ń bọ́ ọmọ ẹ̀sùn ṣé àwọn èèyàn ṣe evil ni wọ́n náà èṣù ni tó bá yá ẹlẹ́yìn lọ church àdúrà yín ò lè gbà àyín tẹ́ máa ń hùwà bẹ́ẹ̀ ẹ̀kan tó ra yín jẹ ẹ̀kan gbàdúrà dànù ni ó kàn dùn pé àwọn ọmọ bó tí wọ́n dùn pé abèrè ẹ̀ṣẹ̀ bàbá lára ọmọ kì í dé ìrànkùnrin dé ìràn kẹfà àwọn ọmọ ọlọ́mọ tí wàá mọ̀ pẹ̀lú wọn tágbá jẹ́ kó máa bèrè ẹ̀ṣẹ̀ lẹ́yìn bèrè ìyà ẹ̀ṣẹ̀ yín ẹ máa jẹ́ kó máa bèrè lọ́wọ́ ọmọ yín tábà fẹ́ jáde ìyà ẹ̀ṣẹ̀ yín kẹjá nìkan jẹ ìyà ẹ̀ṣẹ̀ yín àwọn ọlọ́mọ tí ò mọ ọkàn ibẹ̀ kó máa jìyà ẹkùnrin pa ọmọ yín jìyà kiri wọn ní mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ti dá ní pẹ̀lú ìyá wọn ti dá náà ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ don't jìyà ẹ̀ṣẹ̀ àti yàn parọ́ padà bìkàbì ńláńlá bẹ́ẹ̀ mọ́yàn nǹkan tí yóò sí torí tí nǹkan tó gbà ń bára yín jà tẹ̀tí rẹ̀ tí ń ro ìbímọ pé wọ́n gbọ́dọ̀ gbé lọ́lé ní by force ló gbọ́dọ̀ dé Nàìjíríà by force ni kò gbọ́dọ̀ padà sílùú yìí ni tó ti dé stage yẹn ẹ ti mọ̀ pé ìvù ti wọnú ẹ̀ tí wọ́n ti pé ti sè pé èèyàn tí ò ṣe terrorist pé terrorist ni èèyàn tí ò dọ́mọ̀ ẹ̀ pé ń dọ́mọ̀ ẹ̀ pé ìvù ti wọnú àwọn yẹn àwọn ìṣú tí wá kún lọ́nà gan o ọ̀sàtáàní wọ́n ti kún lọ́nà gan
kẹ parọ́ nǹkan tí ò ṣe, kẹ lọ sórí Facebook kẹ parọ́ ẹ̀ mọ́yàn, kẹ lọ sórí orí blog, kẹ lọ blog nǹkan tí ò dá ń pààyàn. Yeah, princess ti ọmọ school yẹn, yeah, wọ́n ti suspend ọmọ yẹn, wọ́n ti suspend ẹ̀ kúrò school. Màmá ẹ̀ mọ̀ pé màmá ọmọ ẹ̀ wọ́n ti pé wáyé tí máa ń lé ọmọ kúrò school, mo kàn pé idiot ti obìnrin yẹn gbọ́dọ̀ tó bá pẹ̀lú ọmọ yẹn fẹ́ lè ṣẹ̀wọ̀n tó ń sọ pé tó tún bí màmá ẹ̀ tó wá ń bínú pé wọ́n máa expel ọmọ kúrò school tọmọ ẹ̀ fẹ́ poison yàn. Engineer Kayode Ajayi, aside to my brother. So, you know, in lọ bẹ́ẹ̀ òjèrè, ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ Nàìjíríà wa òjèrè nípa gbòdògbòdìyàn tó ń lọ ní Nàìjíríà yìí ẹ̀yin tèmi. Ẹ rí gbogbo nǹkan ṣe ń lọ Nàìjíríà nílùú wa lọ́yàn. Bàbá Buhari, ó ṣe mí láàánú, Bàbá Buhari is like, àánú ṣe mí. Tèmi ṣe Ọlọ́run pé Olúwa fún yín lára, Olúwa mú yín lára dá o, because nǹkan tó wà pù yìí ìsọ̀rọ̀ Nàìjíríà nǹkan ńlá ni o. Ìlú yẹn nílọ síwájú, owó nǹkan kan bàjẹ́ sí ni, and then àwọn tó dẹ̀ wà lẹ́yìn Bàbá Buhari wọn ò tiẹ̀ tó wá, wọn hùwà dáadáa. Bàbá Buhari wà mí sọ wọn kò sẹ́ni Nàìjíríà àmọ́ stage tó wà àmọ́ òtó àmù sí for 50 something days tí bàbá yìí wá sílùú yìí. Really àmọ́ health commission Bàbá Buhari àwọn kan dẹ̀ ń cover ẹ̀, wọn ò jẹ́ kán mọ̀, even from the money source kan tẹ́ pé top kìíní kan wọn ò jẹ́ kí Ọ̀ṣínbàjò fún ẹ̀, Ọ̀ṣínbàjò ó fẹ́ rí Buhari, wọn ò jẹ́ kó rí Buhari. Àwọn kébù tó wà ń bẹ̀ wọn ò jẹ́ kó rí Buhari. Ọ̀ṣínbàjò fún ẹ̀ ò lè sọ pé báyìí ni state kìíní Buhari kò mọ̀ ṣe é àwọn ìṣù kan wà tẹ́ pé ó wà ní president yẹn tó ń da Nàìjíríà rú. Mo jẹ́ kí wọ́n fẹ́ kí Nàìjíríà ní lọ síwájú. Tí wọ́n ti pé a vice president tí ó dán jẹ́ kó rí president, wọ́n bá sick náà jẹ́ kó mọ condition president wà tó sick. Ẹ rí pé a ti ní problem ní ìlú Nàìjíríà yẹn. A dẹ̀ ní pé ok kí ni confab tó ń ṣe thank God pé àwọn sílẹ̀ ti sọ pé kán represent ẹ̀ fún wọn ti, but àwọn APC wọ́n fẹ́ ṣe. APC kọ wọ́n fẹ́ present ẹ̀, wọ́n ní kó represent ẹ̀ fún Senate, because with that tó bá look into that kí ni confab tó ń ṣe. Mo ń sọ lórí program every time pé Nàìjíríà lè ní lọ síwájú. Ṣé bàbá Nàìjíríà lè ní lọ síwájú. I'm telling you, táwọn sáìdì kan má fi pé àwọn ní right rule Nàìjíríà, pé àwọn other side ní right rule Nàìjíríà, that mean a great mistake. Tí nǹkan dẹ̀ ń bàjẹ́ tẹ́lẹ̀ pé kí a jókòó ká rí àjọ sí bá máa tún Nàìjíríà tí àwọn kan dẹ̀ sọ pé láíláí wọn nígbà. Báwo fẹ́ kí Nàìjíríà ṣe ní lọ síwájú? Ìlú yẹn ní lọ síwájú. Ẹ wá fún bọ̀bọ̀ abuké Anambra yìí, ẹ wá fún ẹ jẹ́ kó ẹ wá fún láyé jẹ, ó sọ ẹ̀ di star ìyẹn tó pẹ̀lẹ́ ní Kánú, ọmọ abuké yẹn Nnamdi Kanu yẹn, ẹ wá sọ di star kalẹ̀. Ẹ̀yin lẹ fún láyé jẹ náà, bàtí ẹ̀yin tẹ́ pé ẹ̀dá position of authority tí ẹ̀ ṣe nǹkan tó dá, ẹ wá ẹ̀yin lẹ fún láyé jẹ. Don't preach violence, don't you work in the fly jẹ náà. Ọmọ abuké ibu yẹn tó sọ̀rọ̀ jájà nípa Yorùbá, tó sọ pé ẹni ibu mà tó bá lọ sí church Yorùbá tó dóbẹ̀ ní pẹ̀lú orúkọ oríṣiríṣi. Kí ni Yorùbá ṣe fún that idiot tó pẹ̀lẹ́ ní Kánú yẹn, Nnamdi Kanu yẹn, that idiot. Ọmọ tó yẹ pé kò mọ̀ gbà tó ń ja civil war tí ò náà tí ìgbà tó ń ja civil war. Ṣé orí wọ́ọ̀rì ṣá? Lòtán náà bá wí pé jẹ́ pé àwọn Hausa Fúlàní náà la máa bá wí tó ń kọ̀ sí wàhálà ní Nàìjíríà. Àwọn la máa bá wí.
tó ń fún irú yẹn jáde jàti yẹn tó ń fún láyé jẹ lónìí àwọn tó Fúlàní la máa bá wì kò sí nǹkan tó bá nínú pé ká jókòó ókè Nàìjíríà wà yìí ókè nǹkan dáhùn ṣe kò pé wa ókè ẹ jẹ́ ká jókòó ká ókè tí a fẹ́ ṣe ókè ẹ jẹ́ ká padà sí bá ṣe wà láyé àtijọ́ ẹ jẹ́ ká padà bá ṣe wà láyé àtijọ́ Abísóyè ọmọ mi Abísóyè ọmọ ọba ọmọ Kẹyẹ my daughter Asante over there Bísóyè so lẹ́nu kan tí mo sọ lọ ká jókòó ká pàdé bá ṣe wà láyé àtijọ́ ẹni ẹ̀kọ́ ẹni no ẹlẹ́yìn ní alágbára ẹ̀yin náà gbé Nàìjíríà yìí lọ́wọ́ ẹ̀yin nìkan lẹ́gbọ́dọ̀ máa rú Nàìjíríà àwọn other tribe wọn lè rú Nàìjíríà wọn ẹ máa fi àjẹ àwọn other kìíní ìlú ò ní lọ síwájú bẹ́ẹ̀ láéláé. Thank you Bísóyè, how are you? Bísóyè, you try to call me, okay? You have my number, you try to have to give me a call, okay? Call me Bísóyè, make sure you call me, okay? You call me after the program, okay? So, well, ẹ jẹ́ ká tún Nàìjíríà ṣe ká mọ́ ká jókòó wa gòkè o kí la fẹ́ ṣe kọ́ lọ́wọ́ Nàìjíríà yìí o bí a ṣe ń búrú máa ṣe rú Nàìjíríà yìí kókò dé ẹ̀ka tó kí ọ̀kan kúrò ní Kaduna ọ̀kan kúrò ní Kano kó lọ sí oko Àbáfáláyé kó lọ máa bàjẹ́ kó kó àwọn màálù lọ́bẹ̀ lọ sí Àkúrẹ́ láti ọ̀hún yẹn mi jẹ́ ìgbúrú ẹ̀ ní Nàìjíríà àjẹpá wà ní Nàìjíríà ó dẹ̀ tó ń ba nǹkan ọ̀gbìn bàbá yẹn tó ń bàjẹ́ every time tó dẹ̀ sí nǹkan láti ṣe sí tí àwọn ẹ̀sìn máa kọ́ pààyàn kiri gbogbo Nàìjíríà tí àwọn èèyàn dẹ̀ tó pa àwọn olùtọ́ dẹ̀ ṣe ẹni tí ń sí àwọn àgbọ̀dún kọ̀ sí wàhálà ní Nàìjíríà ni bò kájú kí la fẹ́ ṣe àìmájọṣe àbájọṣe ẹ̀kọ́ ẹ̀ nínú òwe mò ń dì sí El-Rufai lánàá lórí channel tó lọ pé tó sọ̀tọ̀kùsọ ọmọ El-Rufai yẹn ọmọ máàní ẹlẹ́bẹ̀ẹ́ lẹ́nu yẹn tó sọ̀tọ̀kùsọ nípa kíní outcome of confab tó gbọ́ tó lọ pé wọ́n láíláí wọn lè gbà kán ti kíní àjọ mọ̀kàn wọ́n yà pé ọ̀dẹ̀ gómìnà wò lélẹ́yìn náà ọmọ níbẹ̀ lẹ́nu yẹn gbogbo di gómìnà tó ti sọkúsọ ẹ̀dọ̀ pé gbogbo àwọn tó ń kọ́ọ̀lù fún kíní Nàìjíríà yẹn pé àwọn ìpè opportunity ni wọ́n pé wọ́n fẹ́ fi ṣe pé tó pé wọ́n fẹ́ lù fún political kíní ọmọ ìlà fi ṣe conference yẹn ni millions náà sórí ẹni confab yẹn millions náà sórí ẹ̀ ṣé kò wọ́n waste ni ṣé Nàìjíríà gbọ́dọ̀ máa lọ báyìí yes mo prefer kí Nàìjíríà kájọ wà together but tí wá di pé nǹkan rí báyìí lọ kò sí gbà á lè jọ wà together máa ń sọ pé program ìjà kò lè ṣeé ṣe. kò possible we can't continue like this. Gbogbo nǹkan tó wà pù ní àdẹ̀tí learn nǹkan tó wà pù ní the first kìíní the first school Nigeria àti learn náà and the civil war náà àti learn náà. I went to one of my big this thing when was that? Maybe about 3 weeks ago, Connie, one of the ex-generals. Well, the general, the man is retired now. I want to join Nigeria Civil War here. I've been discussing about Nigeria. Man, to question bye. About Nigeria. Àwọn tó rí ogun sójú nìyẹn, àwọn tó rí ogun nìyẹn. And then when they made the first school in Nigeria, don't make the first school. Táwọn Igbo make the first school in Nigeria time yẹn. Tó pa gbogbo àwọn tó pa most of àwọn tó pa gbogbo àwọn Hausa in time yẹn. But àwọn Hausa máa padà wá gbogbo àwọn officers South were no wipe up. Bàbá yìí ni pé ní Ìkẹjà time yẹn ó lóun nìkan out of 37 officers táwọn gbàtà àwọn Hausa yẹn dé out of 37 officers
tó ń lọ́ọ̀kì wọn sí yàrá kan tó ń gbé táàgì sáwọn ọdọ́rùn ó lóun nìkan ló kù wọ́n dẹ̀ pa gbọ́n pátá wọ́n dẹ̀ pa gbọ́n pátápátá àwọn officer from the south they are all officer army officer ni wọn I think they are about maybe major or captain there ó lóun nìkan ló kù nílẹ̀ ọjọ́ ó lóun mi kò wá so àárín yẹn fún mi bó ṣe escape lálẹ́ ọjọ́ bó ṣe escape kú yẹn lálẹ́ ọjọ́ yẹn mi ò mọ bó ṣe escape rẹ̀ ìgbà tí wọ́n ti kó táwọn ibo tó kọ́kọ́ ṣe first school tó ń pa gbogbo àwọn nọ́tọ́nà ìgbà táwọn tó máa ṣe kọ́ńdákù náà táwọn tó náà máa padà wá ṣe báyìí gbogbo àwọn officers gbogbo àwọn ti south àti yorùbá o àti ibo gbogbo náà wá ọ̀pá wọn nígbà tó ń dọ́dọ̀ àwọn oníkẹjà ní gbogbo out of 37 officers tó ti wọn mọ́nú yàrá wọn ti gbé táàkì sí gbogbo wọn lọ́rùn òun nìkan ológun ẹ̀kọ́ pa àwọn ní 1 o'clock so tí máa rí gbogbo àwọn tó kàn pariwo jà tó kàn fẹ́ mọ́ dáwà wọn they don't know anyone tó máa rí nǹkan náà pè ní ìjà wọn máa sá tó máa rí wọ́ wọn máa sá wọn máa sá gbọ́n ẹ̀ lóró gbogbo nǹkan tó yùn rí during the war down bẹ̀rẹ̀ sí discuss ọ̀rọ̀ Nàìjíríà tàbí sí náà láìsẹ̀ pé òkè kí ló fẹ́ happen sí kí ló fẹ́ happen kí la máa ṣe kí Nàìjíríà máa fi dá kí a fi bá what do we do gbogbo aṣọ pé àfẹ́ kí Nàìjíríà pín gbogbo àfẹ́ kí Nàìjíríà wà lójú kan náà bọ̀ kán ìṣòro nǹkan kí Nàìjíríà bàjẹ́ ká máa kí ilé ìfẹ́ pé òun ní Nàìjíríà kí wọ́n pé wọ́n tẹ̀ fẹ́ gbàdé other side kí ni ẹ̀ kó go round kí ni ẹ̀ kí gbogbo kí ni ẹ̀ go round ó nígbà tó ń wà ní àmì olóhùn recommend kí ni ẹ̀ fún wọn táì pé can you 6 president ní Nàìjíríà pé can you 6 pé kò ní sí tribe kò ní wọ́n pé òun pé gbogbo tribe máa pé gbogbo tribe máa pé òyà òun náà ní kínú ẹ̀ but me I don't know why tí wọ́n fi gbà fún time yẹn I don't recommend it fún discipline camp fún time yẹn pé can you 6 president lẹ́ẹ̀kan náà olùkọ́lùkù wà ń bẹ̀ lẹ́ẹ̀kọ́ àlè Yorùbá ní Ìgbò ní Hausa ní gbogbo region 6 Guinea yẹn gbogbo àwà nítorí kò ní máa sí pé bóyá èèyàn kan fẹ́ tó kún fẹ́ di kíní àwọn àbíjẹ pé wọ́n fi àjẹmí marginalization wà níbi kan wọn kí à ń pa àwọn èèyàn mi o wọn kò ní sí yẹn ó ní kò ní sí yẹn gbọ́dọ̀ mi ò tiẹ̀ gbàdúrà pé Nàìjíríà pín náà I believe are better together than pé à ń pín better together pé à ń pín mi ò gbàdúrà ká pín náà but wọ́n ṣe ń bá lórí kò sígbà Nàìjíríà ò ní pín ọ̀lẹ́ tó bá stop gbogbo rubbish tó ń ṣe nígbà Nàìjíríà ò ní pín ibi first school yẹn ló ti kọ́ sí gbogbo wàhálà yìí first school tó wà pọ̀ntà yẹn ọ̀nà làṣọ yẹn kú tó dábùn lọ́jọ́ yẹn ìgbà táwọn wàhálà yìí ó ní nǹkan tó kọ́ sí wàhálà fún Nàìjíríà dọ̀rọ̀ mẹ́ta yìí decree 4 táwọn gbé síbẹ̀ ní táìmù yẹn ó lóun ló kọ́ sí wàhálà fún Nàìjíríà dọ̀rọ̀ mẹ́ta ó lóun ló kọ́ sí wàhálà fún Nàìjíríà dọ̀rọ̀ mẹ́ta bàtà àmì tí gbọ́n yìí tó kọ́ bá gọ́ọ̀mẹ̀ntì báyìí decree 4 tó lọ introduce in time yẹn gbà ń rose in time yẹn òun ló kọ́ sí wàhálà fún Nàìjíríà dọ̀rọ̀ mẹ́ta káàkiri wọn ti filẹ̀ bó ti wà tẹ́lẹ̀ Nàìjíríà bá má rí bó ṣe rí lé ní decree 4 táwọn ilé introduce in time yẹn lóun ló kọ́ sí wàhálà olùkọ́ at least kí Nàìjíríà wà ní time yẹn olùkọ́ wà láyé rẹ̀ bọ̀wọ̀ tó gbà tí ń wó tó lọ máa gbogbo Nàìjíríà together in time yẹn gbogbo àdúgbò aláìní ti dé there's a lot of people sometimes tell pé I cannot be mo lè máa sọ lórí ẹ̀ mi but the only thing ká wà together ká ṣe wọn normal thing pé káwọn kí àwọn side kan pé àwọn làwọn ló máa rule forever àwọn side kan tó kù lè rule kò possible èmi tí Ọlọ́run jọ kí ara Buhari yá tí Buhari èmi gbàdúrà kí Buhari kó ṣe 4 years ẹ̀ kó ṣe tán if tó bá fẹ́ continue tó bá fi gbọ́n lè continue tó bá fẹ́ 4 years tí wọ́n pé kí north kó complete 8 years tó bá tí wọ́n complete 8 years wọn apá àti south kí ni apá àti south wọ́n lè máa dé south bóyá kó lọ sílẹ̀ Ìgbò àwọn Ìgbò tó ń parí pọ́n kó káwọn náà wà ń bẹ̀ for like another 8 years
wọ́n á padà sí lórí ti àsùnwọ̀n náà á padà sí north wọ́n á padà sí north lọ́wọ́ àwọn middle belt àwọn àti rule for 8 years middle belt wá rule for 8 years ní north lọ́wọ́ yẹn á padà sí south ní again then bóyá Benin ló ń lọ ní o bóyá Benin ni o bóyá àwọn Yorùbá sáì ló máa lọ ní o àwọn tí ò tí rùlú àwọn ní àti rule for another 8 years tó bá yẹ lè ṣe bí Nàìjíríà lè tòrò tí gbogbo ẹ máa balance nìyẹn bọ̀ yá bá pé àwọn kan lọ pé àwọn nìkan ẹ bá wò lọ ẹ bá wò bọ̀ south à ń pariwo south really rule kan tó à ń pariwo north nìkan ló ń rule south ẹ bá ti south tó rule kí pé south nìkan dé débẹ̀ á dà pé àkọ́kọ́ máa pùn south débẹ̀ ni tẹ́ bá wo gbà tí general Ọbásanjọ́ take over government gbàtọ́ pamọ́tàlá ni tí wọ́n bá pamọ́tàlá táwọn Ọbásanjọ́ lè débẹ̀ gbàtọ́ pamọ́tàlá ni Ọbásanjọ́ fi débẹ̀ ìgbà tí tó pa south again tí Yar'Adua tó fi sick tó fi kú tí Jonathan take over lọ́wọ́ ẹ̀ tó kí ni kó ti di padà kí ni kó kàn gbọ́ padà wá south. kò kárí pàṣẹ south àwọn sáré lóyìn rúùlù lọ tó yẹ títí náà tàbí tó rúùlù tán tẹ bá wo táìmù kí ní pàpà táìmù tí ìjọba yóò pàpà tó di president padà bẹ́ẹ̀ pé Abíọ́lá tó kú kò ní Abíọ́lá win election wọn gbé fẹ́ Abíọ́lá tí Abíọ́lá tó kú náà fẹ́ gbé fún president jọ́wọ́n táìmù ọba wọn gbé fún kì í ṣe pé wọn ní àwọn Haúsá yóò fẹ́ wọn tiẹ̀ fẹ́ kí nbọdé débẹ̀ yẹn tó rà tọ́ ni. àwọn ní problem Nàìjíríà àwọn Haúsá Fúlàní àwọn ọgbọ́n ní problem Nàìjíríà àwọn ló ń kọ̀ sí wàhálà ní Nàìjíríà àwọn Haúsá Fúlàní àwọn ló ń kọ̀ sí wàhálà fún Nàìjíríà wọ́n dẹ̀ kọ́ wọn dẹ̀ fẹ́ change they refuse to change wọ́n fẹ́ change ohun tí tó máa rí aláìpé nǹkan tó ṣe gbókùnrin ẹ̀ káàtó tó máa rí pé nǹkan tó ṣe gbókùnrin ẹ̀ káàtó kí Nàìjíríà kó tó lè dáhùn but tó máa rí believe pé they are born to rule Nàìjíríà ò lè ní lọ síwájú kò sígbà tí àwọn èèyàn ní sọ pé àwọn fẹ́ lọ Yorùbá náà fẹ́ lọ báyìí gbọ́dọ̀ pé àwọn fẹ́ lọ yẹn but ọ̀nà tí Kálù yẹn kàn gbégbà ló kí ọ̀nà tó kàn gbégbà tó ń preach hatred tó kàn gbégbà yẹn ló ń ba nǹkan jẹ́ ìyẹn bọ́ọ̀ Kálù yẹn bí Kánú ló ń jẹ́ ọmọ abuké Anambra yẹn ọ̀nà tó ń gbégbà ló ń kọ́ ló kù díẹ̀ káàtó. ọ̀nà tó ń gbégbà nǹkan ló kù díẹ̀ káàtó because lẹ́pọ̀ gbogbo àwọn tó dá kò sí nǹkan tó bá nínú pé ìwé tó bá tẹ́ wọ́n lè pé fẹ́ lọ yẹn àwọn onírà ibo onírà àti tọ́kàn fẹ́ lọ onírà àti tọ́kàn fẹ́ lọ tó bá dé pé wọ́n tìtù wọn dáadáa tí Nàìjíríà bá tìtù wọn dáadáa tọ́kàn fẹ́ lọ wẹ́ dẹ́gbà dẹ̀ fẹ́ kán lọ nǹkan tó ń pọ̀ fẹ́ fún wọn nìkan tó fẹ́ but if you have that traffic pé bóyá ẹ̀yin lẹ́ni Nàìjíríà dání tí pé other tribe ní pé Haúsá Fúlàní nìkan ní ọjọ́ kí ẹ̀kan you are sitting on the time bomb ẹ̀yin so kí wọ́n jáwọ́ náà pé kí ẹ máa wọ ẹni wọn kó dọ́pọ̀ Nàìjíríà náà pé keep from one ọmọ kí wọ́n gbé wọn náà ẹ̀sùn kan akàn du adìdẹ kó north agbé dáhùn kan wọ́n á dẹ̀ wá sí south agbé k47 dání á lọ sí oko olóko pẹ̀lú àwọn ẹran yẹn á dẹ̀ bá ko yẹn jẹ́ á tún pa wọn tó lè pa ọmọ wọn bẹ̀ ṣé irú nǹkan mẹ́rin ṣé ìlú nìyẹn and the federal government don't do anything about it. wọn ò dé ní nǹkan táwọn pé nǹkan náà ń gbé ṣe pé kùdẹ́ káàtó wọn ò dé ní nǹkan tó ṣe tó wrong ṣé Nàìjíríà nìyẹn wọ́n ti lọ sí farm Falaye ní time with that number about 2 weeks ago they went to Chief Falaye's farm ní Àkúrẹ́ wọ́n ti lọ destroy gbogbo bẹ́ẹ̀. ọ̀gá o ṣé Fúnkẹ́ Ògúnyọ̀yè ní àbí Sam Ògúnyọ̀yè ni mò ń wò yìí so you know wọ́n lọ bẹ wọ́n lọ dìṣọ gbogbo nǹkan oko bàbá yẹn
kò dẹ̀ sí nǹkan tó ń ṣe kí ẹ fi bàbá yẹn jẹ bàbá tó retire tó dá fáwọn ẹlẹ̀ kí àwọn ọ̀sán kan dẹ̀ wá láti north kó dẹ̀ gbọ́n kó dẹ̀ kọ́ ẹran wá kó dẹ̀ sí bá nǹkan kó dẹ̀ sí ló ń jẹ nǹkan oko ẹ̀ ẹ̀dẹ̀ pé wá Nàìjíríà irú ìlú wo nìyẹn àgọ́mẹ̀dì ṣe nǹkan sí táwọn iná bá bẹ̀ sí kó bọ̀ wọ́n bẹ̀ sí pa àwọn sáyẹ̀nsì á di wàhálà. So the problem in Nigeria is this Hausa Fulani. I want the problem in Nigeria. I'm telling you, I don't cause wahala from Nigeria. The Hausa Fulani is. Stop rubbish, man. Stop it. Stop it. I'm telling you. Is that Barrister Ogunyoye? Ṣé Barrister Ogunyoye ni ẹni? Àbí Mr. Ogunyoye, Mr. Samuel Ogunyoye? The law. The law Mori ni àbí Mr. Ogunyoye? So you know ẹ̀yin èèyàn mi, wọ́n ní ọ̀rọ̀ púpọ̀, ìrọ̀ ló mú wá. So we cannot continue like this. And then about the head of the president, we need to Nigerians need to know about it. About our land song. Oh, that's where I'm some office hospital baba. I bought more state of the baba. Okay, but you baba show okay. Na here te mo kon pa. I want them now some hospital. Look at the president jet don't park síbi lágbọ́jọ́ yìí mo ìtọ́ tún ìdé níbi tó park sí mẹ́rin ni àkànwé ìṣòwò dànù. Why don't kí ló yẹ kí ni kó fly jet yẹ padà sí Nàìjíríà àwọn kan wá sọ pé president wọn lè commander in chief àwọn army gbọ́dọ̀ ọ̀nà àbádọ́ commander in chief wọn ọ̀nà àbádọ́ commander in chief wọn the president jet had to be there. So bá yẹ pé 1 year or 2 years bàbá yìí máa lò lọ́sùn mẹ́rin the president jet ó máa wà ní àmàsán every day like 4,000 something pounds every day kálukọ́ ní wàá fún yín kálukọ́ ní wàá dín fún wa ò bá àdìyẹ 1,000 pounds dẹ̀ ń gbà ìdí ẹ̀mọ̀ ìdí yẹn jẹ́ ni ẹ̀mọ̀ ìyẹ sáré tí yẹn máa sọ Nàìjíríà ni. At the package London B. Nigeria the mason way. Nigeria the mason way. We don't know anything about this man. We can't hear Jadi Pedro Pokio, President Wow, bye, all respond to the Guinea Donfu, back on address Nigeria. We don't know anything about this man. And our the mason way. And the President Jet told that one be no Nigeria no mason way. The Nigerians have the right to know about it. I bought a monk because here by the very bull and the very bull, there was no hospital be. There was no parking presidential jet. Why they expecting a Yamama company now? But yeah, but more the president won't show you what I go okay, state of the president. I bought more. Hereby, press, and even vice president don't know anything about it. And they expect pé ká má sanwó lọ. And the people what you want to ask. We want okay, want to pay and gbọ́dọ̀ president just gbọ́dọ̀ wà ńbẹ̀. On le bad one. If you compare Western world, the Western world leader will not leave their country. Come fẹ́ gba medical ní other country. And the Western world leader they will address the country. This is the state of the president delay you. Bye you. You got about benefit here laying after. You got about benefit here. Let me maso. Ain't cable to let President Buhari. You got about benefit here. You don't care about that. Commander in chief. Boy, mo pe ko tún Nigeria ṣe. Owó tẹ́ fi sanwó hospital nbi yẹn. Tí Nigeria ló máa san. Owó taxpayer money.
owó tí owó president yá jẹ páàkì jẹ́ẹ̀tì síbi ìbí náà ẹmọ ìdàmásán sí ni ọjọ́ tí president yá jẹ́ tó ti wà nílẹ̀ mẹ́ẹ̀ I think about 2,000 something per day or I mean about 4,000 something per day but now bóyá wọ́n dín ẹni àmọ́ tó bá àti ẹ̀gbọ́dọ̀ mọ̀ ni èlò ni wọ́n fẹ́ máa èlò náà gbà èlò ni president èlò ni British government fún dá parking kìíní èlò ni per day Nàìjíríà gbọ́dọ̀ mọ̀. Ẹ̀kọ́ wa ti take àwọn Nigerians for granted you don't even kí àpá àwọn citizen yìí. You can do because you are in power, you can do anything you like. To be a few people come because you are to pay close more the president a commercial to we. You don't allow the vice president to see the president. You don't get care. Àwọn Nàìjíríà àmọ́ kan àti ẹ̀lẹ́sọ pé nǹkan báyìí bó state of the president wa ilé yìí o. Nobody know. Bàbá tó ṣe audio lọ́jọ́ yẹn we don't know bóyá bàbá yẹn bóyá audio tuntun ni tó bá gbà bàbá tẹ̀ fẹ́ ṣe audio yes language Nigeria tí constitution Nigeria to recognize Yorùbá Hausa and Igbo language they recognize yes but at the same time wọ́n sọ pé kí president o kó wá fẹ́ address the citizens in Nigeria kó wá address Nigeria kó wá address orí the language kó wá address language ẹ̀kọ́ náà pé Yorùbá gbàtọ́ bá jọ wà lórí oyè ṣé Ọbásanjọ́ lè fi Yorùbá address gbogbo Nàìjíríà ni Buhari ò ṣe president Hausa nìkan náà bàbá wa ṣe audio lórí ní Hausa language nìkan ní sára tó ń ṣe tán yìí does it make sense pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ wà ní power wọ̀nyí ṣé ó make sense ni tẹ́ advice bàbá yìí tẹ́ kó tọ́ ni ṣé ẹ̀ ní sense ni. Kí ni tribe so that mean àwọn tó kù àwọn the tribe tó kù both Igbo Yoruba they are not so it's not a president is that what you mean I don't make sure that's not what they mean o gbàdúrà don't máa bàbá wọn ṣe audio ní Hausa language nìkan what of the other tribe tó kù tó ń gbọ́ Hausa ṣé mi gbọ́ Hausa ni how do you want to understand what the man is saying? And he's my president. I have the right to know what he's saying. Maybe he will address me. But me more, I don't know anything. Me bongo don't so me te boy me bongo don't so. Arrogance don't bound pijani. Arrogance there. Arrogance. I was something like arrogance here. When I was in Nigerian time here, in the Araba, do you believe que I also believe que one only kill. Don't kill. You will never see or the monster can't be down to buy local about Hausa will never kill Len Yoruba. Wọ́n believe Yoruba pé Yoruba ń ṣe Muslim gidi. They will never allow pé kí Yoruba kó bọ́ síwájú pé káwọn máa kill lẹ́yìn láíláí kó máa pẹ̀lú fún wọn. Ẹ tó bá sọ pé mo pa kó já mi. Never láíláí ò never rí Hausa pé kó lọ kí òsẹ́yìn Yorùbá pé Yorùbá máa pèrún kọ́ máa pèrún fún ẹ lọ sí ìdí Àràbà ẹ lọ sí gbogbo ohun tó ń bá táwọn Hausa wà lẹ́kọ̀ọ́ never wọn ò nígbà wọ́n fi pé Muslim ti Yorùbá yẹn pé fake ni àbí ti Igbo pé fake ni pé tí wọ́n ní àwọn gan ni original wọn náà lè kírun lẹ́yìn Yorùbá so arrogance ni àwọn kan tó ń ba Nàìjíríà jẹ́ ni tí ò jẹ́ kí Nàìjíríà gùn. Àwọn pa Nàìjíríà ni ara àwọn pa wá ní ìlú Nàìjíríà ni kàn sí jíba di pé àwọn kan tó gbé àwọn superior sí other tribe don't believe àwọn superior sí other tribe so bá nílùú ẹ̀fẹ́ nílò síwájú. I'm telling you so gbogbo ẹ̀ ló wà fún Nàìjíríà dé ni irú bọ̀bọ̀ àwọn ló fún mọ́sálẹ́kọ̀ọ́ ẹ̀mú làwọn ló fún bọ̀bọ̀ Abuké Anambra
tó fi ń sọ̀rọ̀ sí Yorùbá ní àwọn yẹn Kánú Nnamdi Kánú òṣì olúbùkù yẹn tó bẹ̀ sí sọ̀rọ̀ dájà sí Yorùbá kò gbẹ́nu ẹ̀ àtọ́làtọ̀ kò gbá ẹnu ẹ̀ àtọ́làtọ̀ tó àwọn olófin láyé jẹ́ anyway ẹ̀yin èèyàn mi tí ká gbọ́ music jẹ́ ká wá parí ètò ká wá parí program yìí. Ní ká gbọ́ bàbá Orlando wọ̀ ká ti gbọ́ díẹ̀ ká bí sí ètò yìí lọ ká wá parí ká gbọ́ bàbá Kẹ́nẹ́rí díẹ̀. Bàbá Orlando wọ̀. Olúwabùkọ́lá Bùkọ́lá pè mí wá dáhùn sí àbúrò mi tó dá. Olúwabùkọ́lá àbúrò mi tó dá.
Orlando ló bá dé o. Àwọn bàbá mi ni ẹ o. Adótọ́ mi dàgbà ni ẹ o. Kẹrin fada. Dọ̀kí. Àwọn tó tọ́ mi dàgbà ni ẹ o. Mi ò yẹ kí n má play orin bàbá o. Thank you, Toke Smith. Where is Abraham Felix? Abraham Felix Aloni.
Yetunde Kuku Omololu. My wife, how are you? Good evening, my darling. How are you? I'm Minko. Brother, my dear, bless you. Welcome to the program. Keep on your mommy. Orlando Lambre, I'll let you. Yes, Orlando ló bá dé o. Orlando ló bá dé o. Music ló kúrò music la máa fi parí ẹ̀ lé mi. Orlando ló bá dé o. Abá ọ lọ́wọ́. Àwọn bàbá tó dá ni ẹ̀. Àwọn bàbá tó dọ́jú mi dàgbà ni ẹ̀. Bàbá fẹ́ràn mi púpọ̀. Orlando fẹ́ràn mi. Ìyá gidi ni bàbá ọ lọ́wọ́. Èèyàn mi ò bàbá fẹ́ràn mi púpọ̀. Mi ò lè ṣe kí n má play rẹ́ lọ́dọ̀ bàbá. Bí mo jẹ́ ní owó bàbá. Ó jẹ́ ní owó bàbá mo lè bá wọn bú bàbá. Bàbá tọ́jú mi gbà tí mo kéré. Tó tọ́ ni bàbá. Oh, thank you, Toke Smith. Thank you, love Orlando. You know, love Orlando, man. Àwọn music ni ẹ. A máa ń ju àǹkì lẹ́yìn bàbá láyé àtijọ́ ni. A bọ́ sẹ́yìn tí a máa ju àǹkì sókè àwa ṣe ọmọ ọ̀tá lẹ́yìn bàbá. Níbo láwọn dá iṣẹ́ lóògùn sẹ́rẹ́. Orlando ń kọrin, I'm telling you, Orlando ń kọrin tó bá ń sọ àwọn tó ń compose Nàìjíríà lájọ number one náà musician tó gbóná wọn tó mọrin tẹ́kọ̀ orin Orlando lè kú láéláéláéláéláé fọ̀lì. Ó máa bóyá máa wà for life ni bàbá yẹn ń kọrin gan ń compose ma pan. Find the respect.
gbogbo yẹn ló máa gbé láǹtì gbọ́ dábọ̀ àti Orlando olúwakófò nǹkan bàbá ọlọ́wọ́. Ó dájú máa jẹ nígbà. Bad success. Fàájì ló kù àwọn tó kúrò lórí ètò yìí sìn ẹ̀yìn wa. Ẹ má bínú ọmọ ká gbogbo àwọn kọ́mẹ̀tì àwọn ìlú wọn. Ẹ ṣé ẹ̀yin yomi èyí tá a ṣe lé mi
ó tó gẹ́. Ẹ ṣé o èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó gun gómi lórí ẹ̀yà kásìm lórí Facebook ẹ̀yin tẹ́ ń jà lórí Facebook ẹ jáwọ́ nínú ẹ̀ o. Ẹ jẹ́ kí Yorùbá ẹ jẹ́ ká tún wọn wálé àwa Yorùbá, ẹ má jẹ́ ká gbórúkọ burúkú lórí Facebook fún àwa Yorùbá. Ẹ ká stop jà lórí Facebook lórí àwa Yorùbá. Ẹ ṣé gan o. Olúwa wà pẹ̀lú gbogbo wa o. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan o. Màá tún wá sí òtí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Màá tún mú àwọn gọ́ọ̀mì ìdájọ́ máa sọ àdúrà wá dúró ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Jésù Kristi. Ojú tẹ fi ń wò ní ìfọ́, èdè tẹ fi ń gbọ́ mi kò ní ti lágbára Olúwa ọba. Olúwa dẹ̀ ń fi lè ṣe àṣemọ́ fún wa lágbára Jésù Kristi. Èmi tí ń tòótọ́ Àjàmájẹ̀bi Akọgun Ọ̀nàlá one of Ìkálẹ̀ land, ọmọ aláṣẹ tuntun bí dẹ, ọmọ olóbìbí kò gbáko, ọmọ olóró ọ̀bọ́lọ́, ọmọ níbi méjì máa pọ̀ bí kan jẹ́. Òun kí ẹ ṣé gan. Bye from now.